أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا كل ملك ولا الحمد يحيي ويميت وهو على كل شيء قدير.
bisimilahi kulu allah fún fọdílátù sheik alimamu alibusoiri ọ̀nà ogun bisimilahi rahman rahim kulu allah ahad allah samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bisimilahi kulu allah fún gbogbo àwọn àfáà wa àti gbogbo òkúta nílàlìkẹ́ àmọ́ bisimilahi rahman rahim kulu allah ahad allah samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bisimilahi kulu allah fún bàbá wa ní South Africa, bàbá wa Hainu Rama. Àná ni ó pé 2 years tí bàbá papòdà tó ráwọn ẹni ọlọ́wọ́n ọba òkè ń kú wọn máa ń papòdà ní Fọdílátù Sheikh Abdulkadir Ìmọ́lẹ̀ Sise. Bisimilahi kulu Allah bisimilahi rahman rahim kulu wallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bisimilahi kulu Allah fún Fọdílátù Sheikh Alhaj Ismail Òkútagídí, àfáà tí ó kọ́ wa ní Al-Qur'ani tí wọ́n fi alif bá tàṣà sí wa lẹ́nu nìyẹn. Bismillahi rahmani rahim kul wallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahi lílá fífún gbogbo ojú tó ń wò wá àtàwọn ojú táwàdà máa wo fídíò yìí. Bismillahir Rahmanir Rahim li ila fi Quraish ila fi imri la tazitahi wa sayfi fal abdu rabb azal bait allazi atama min ju'i wa amana min awfi. Bismillahi ìzájà ránṣẹ́ Ọlọ́run kó máa bá gbogbo ojú tó ń wò wá àti ìjọba Global Dahiratu Dhikrlahi lápapọ̀ ní home and abroad. Bismillahir Rahmanir Rahim ìzájà nasrullahi wal fatih wa ra'aita an-nasa yadkhuluna fi dinillahi afwajan fasabbih bihamdi rabbika wastaghfirhu innahu kana tawwaba. Àmín. Èyí tá ní ká sọ fúnra wa lónìí òun náà ni mistake táwọn èèyàn dàpọ̀ mọ́ idán àti oògùn. Wọ́n ní idán wọ́n ló yàtọ̀ sóògùn. A dẹ̀ ti ṣe lecture lórí ẹ̀ ní káyà kankan gan lónìí because a ti ṣe lecture lórí ẹ̀ àti ka súrà fún wa tọ́lọ́wọ́n bá ń sọ fún wa ní 201 táwọn tó bá ń pe idán ní àwọn tó máa ń sọ pé oògùn kì í ṣe dán tó wọ́n fẹ́ púfù àyà ẹni wọ́n kà. àwọn tó bá fẹ́ sọ pé oògùn ọ̀tọ̀ idán ọ̀tọ̀ àmọ́ under sir ni idán náà lòògùn oògùn náà ní idán torí nǹkan méjì ò ní ṣiṣẹ́ without àlùjọ̀nú ló mí sí. Aya iná làwọn náà máa kà, aya yẹn la dẹ̀ máa ń kà every day every Sunday. So oògùn àti idán ó yàtọ̀. Síìrù tí àwọn àgbàlagbà ń wo mọ́ yẹn pé òun gangan ni idán yẹn èdè lárúbáwá ni tí wọ́n ń pe síìrù ní idán, lárúbáwá ni èdè ẹ̀, ní English ẹ̀ ó jẹ́ magic. So lárúbáwá tó wá pè ní síìrù yẹn, lárúbáwá divide ẹ̀ sí mẹ́ta. Síìrù yẹn lárúbáwá divide ẹ̀ sí mẹ́ta. Ẹ rí pé àwọn èèyàn wa nígbà táwọn bí ni pé tí ìmọ̀ bá wà ní China kíyàn wá lọ́bẹ̀. Ìmọ̀ wo ni Ànábì wa Muhammadu sallallahu ta'ala alaihi wa sallam tó ní ká wà lọ sí China. Òun ní ìmọ̀ acupuncture, ó ń jẹ́ traditional medicine àwọn Chinese. Bóyá èèyàn ní pírọ́blẹ́mù pẹ̀lú bí cancer àbí diabetes àbáwọn àìsàn wọ̀nyẹn, ẹ lè rẹ́ lómìn. Ẹni tó bá mọ̀ nípa ẹ̀kọ́ acupuncture dáadáa ẹ lè rẹ́ lómìn. Wọ́n lè tó abẹ́rẹ́ bíi 1000 sí lórí tẹ́ bá máa wò pé báwo lábẹ́rẹ́ ṣe wọnú orí ẹni yẹn. So ìmọ̀ yẹn lànà bí n try sallallahu ta'ala alaihi wasallam sọ pé ká lọ kọ́ tó jẹ́ traditional medicine àwọn people wọ̀nyẹn. Kò sí ìlú tí ò ní traditional medicine tí ò lóògùn ìwòsàn. Lọ́lọ́run bá fi sọ pé kulli da'in lahu da'wahu falitatlibu da'wahu lidayikun falatatlibu bí ara ń pé gbogbo àìsàn. Èmi Ọlọ́run ò dá àìsàn kan kí má fi wòtún ẹ̀ tí lẹ́gbẹ̀ẹ́. Àmọ́ mi fi ìwòsàn yẹn sí bí nǹkan tẹ́lẹ̀ Ọlọ́run ti ṣe ní haram fún yín. Ìwòsàn ọ̀tọ̀, oògùn kádàrá ọ̀tọ̀. The same alẹ́gbẹ́lábáwá sí méjì gan. Síìrù tó ń sọ pé idán yẹn pé idán ni idán yàtọ̀ sóògùn kíníkan. Dàwáwù nǹkan kí ló fẹ́ pé síìrù jẹ́ ní bó ṣe jẹ́ pé idán bóyá jẹ́ pé kíní yẹn kò ó lè pé síìrù ní dàwáwù ní ilẹ̀ Yorùbá wa. Dàwá lọ fún nǹkan ìwòsàn, síìrù lọ fún nǹkan oríṣiríṣi. Wá rí ọ̀nà mẹ́ta tí lábá PCCS sí
wọ́n lè ń béèrè pé definition seal ipe definition idán magic ní English nínú Islam definition tí wọ́n fún magic nínú Islam ni pé ara ìmọ̀ alimul ghaibi ni ara ìmọ̀ kọ̀ǹkọ̀ ni tó jẹ́ pọ́lọ́ ọba nìkan ló mọ̀ kọ̀ǹkọ̀. wọ́n wá pín nǹkan tá ń pè ní idán magic yìí wọ́n pín sí ọ̀nà mẹ́ta fún wa gbọ́dọ̀ ní dáadáa o. ọ̀nà mẹ́ta tí wọ́n pín sí fún wa ní àkọ́kọ́ sórí gbogbo àwọn tó ń bọ òòṣà ó ń bọ omi ó ń bọ Ṣàngó ó ń bọ irin ó ń bọ whatever ó ń forí balẹ̀ fún igi tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn irú ẹ̀dá bẹ́ẹ̀ onídán náà ni wọ́n nínú àwọn nǹkan náà pín sí nìyẹn. Number 1 nìyẹn o. ọ̀nà mẹ́ta ni mo ní wọ́n pín sí seal magic idán ní Yorùbá. So àwọn tó ń forí balẹ̀ fún nǹkan tí wọ́n sin nǹkan míì tẹ́yìn pè ní ẹbọ ṣe pé ẹ divide ẹ nílẹ̀ Yorùbá fún wa afẹ́ concentrate pẹ̀lú ibẹ̀ ṣe ń wò yẹn mọ́ ń wò bá kí ní clear ni ṣáàrí bẹ́ ṣe ń wò pé nílẹ̀ Yorùbá pé ọ̀tọ̀ lóògùn ọ̀tọ̀ ní idán ọ̀tọ̀ lẹ́bọ ṣíṣe. nísìn tí Lárúbáwá síìrù tó wá ń fún wọn ní ìdààmú yẹn àwọn Lárúbáwá pín nǹkan tó ń jẹ́ síìrù lọ́dọ̀ títí wọn. Lárúbáwá pín síìrù tí wọ́n pè ní idán tọ́lọ̀ bá ń sọ fún wa nínú Suratul Baqara 102 ipe wà tábà wọ́n tẹ́tìlú bàdé àìsà azati wà lè bá sọ́mọ́dá a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim wà tábà wọ́n tẹ́tìlú shayatini ala mulki Sulaimana wa man kafara Sulaimana walakina shayatina kafaru yu'allimuna an-nasa sir. tẹ́ni pé màláíkà ṣàìtọ́nì ló ń kọ́ wọn nídán idán yẹn ṣe bẹ́ẹ̀ ni Lárúbáwá ṣàní wọ́n fi sọ Al-Qur'ani kalẹ̀ fún wa. síìrù tó wá ń pè ní idán yẹn Lárúbáwá pín sí mẹ́ta lọ́dọ̀ wọn ní nǹkan táwọn mọ̀ sí idán. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ Lárúbáwá gbà pé gbogbo ẹ̀dá tó bá ń forí balẹ̀ wọ́n kọ́ béèrè definition síìrù idán magic wọ́n béèrè definition ẹ̀ nínú ẹ̀sìn wọ́n yẹ kó yé wa nínú ẹ̀sìn pé idán o is a part of ìmọ̀ kọ̀ǹkọ̀ alimul ghaib nǹkan tó pamọ́ ni. wọ́n wá pín sí mẹ́ta fún wa. àkọ́kọ́ ń bẹ̀ gbogbo ẹni tó ń sin nǹkan tí ò tọ́ Ọlọ́run tó ń sin ọ̀pẹ tó ń bọ Ọ̀ṣun tó ń bọ Ọya tó ń bọ odò magician ni ẹ onídán ni ẹ sír nínú àkọ́kọ́ wọn pín sí nìyẹn. ẹlẹ́kẹ̀ẹ́jì tí wọ́n pín sí ibẹ̀ níbi tá ń lọ ń sìn òun ní gbogbo ẹ̀dá sọ pé ó wá jó orí ọká ó jó orí èrè ó jó orí mọ́nu orí ìnàkílé ó jó gbogbo owó tí wọ́n ná ó jó ewé lágbájá ojú ewé tàmẹ̀dùn tó jẹ́ pé second one tí wọ́n pín magic síìrì sí nínú Islam wọ́n jẹ́ kó yé wa pé second one yìí òun ló tóbi jù ṣẹ́mọ̀ wọ́n ti sọ̀rọ̀ àwọn tó ń bọ nǹkan wọ́n wá ní pé nínú àwọn èyí tó tún tóbi jù pé táìpù ẹlẹ́kejì tó tẹ́ pé síìrì yẹn wípé òun ní definition tó pọ̀ nǹkan kó sábẹ́ bóyá jẹ́lẹ́kejì yẹn irú ẹ̀rọ àti ráwúre irú ẹ̀rọ àti rí love portion irú ẹ̀rọ àti oríṣiríṣi nǹkan irú ẹ̀rọ àti rí second type irú ẹ̀rọ àti rí amulet pé ká de nǹkan mọ́ra ká so tíra mọ́ra ká jó nǹkan òun ní ẹlẹ́kejì tí wọ́n pín sí. ẹlẹ́kẹta tí wọ́n pín sí òun làwọn tó ń wòyàn sàn understand òun làwọn tó ń wo èèyàn sàn bí pé bóyá àwọn alágbo jẹ̀díjẹ̀dí àwọn alágúnmu nọ́run agúnmu ibà agúnmu whatever àwọn yẹn ni wọ́n pín àwọn yẹn lóṣù kẹta ṣó ti rí pé mẹ́ta ni ẹni tó ń forí balẹ̀ sí gbogbo tó ń forí balẹ̀ sí nǹkan tí ò tọ́ náà tó ń bọgi tó ń bọ ọ̀pẹ onídán ni sír onídán ni ẹni tó ń ṣe oògùn tó ń jó oògùn pọ̀ lápákejì tó ń jó oògùn tó ń ṣàwúre tó ń ṣòkígbẹ́ tó ń ṣàfẹ́rí tó ń ṣògùn òkìkí tó ń jó nǹkan pọ̀ tó fi ń tọpa kádàrá onídán náà lòun náà. ẹlẹ́kẹta irú ẹni kó lọ jẹ́ o òun ni àwọn tó ń fi egbòogi gbàyàn là ọmọ ògùn inú rúrun ògùn orí fífọ́ ògùn kánsà ògùn diabetes ọ̀nà mẹ́ta tó ń pín sí nìyẹn. ẹ ti understand bí ọ̀rọ̀ ó ṣe idán kò ṣe idán ṣe jẹ́ nìyẹn. tẹ́bá wá lọ sáwọn ìlú kan nílùú Arab àbí nínú àwọn part ní Asia ẹni tó wá jọmọ Nàìjíríà lọ́wọ́ lọ́nà àti gẹ́ẹ̀tì nǹkan ni mo ń sọ yìí tẹ́bá ní problem pẹ̀lú wọn kódà nínú South Africa ń bí
bóyá ẹni problem pẹ̀lú wọn ẹ wá ṣe pé bóyá fẹ́ yọ òrùka lápò àbẹ fẹ́ mú nǹkankan àwọn pípọ̀ wọn máa sọ pé Nigeria black magic black power black magic ni wọ́n máa pè fún ẹ black magic Nigeria black magic èmi ò sọ nǹkan tí ò dá sí mi lójú mo rí àwọn tó sọ bẹ́ẹ̀ fẹ́ mi rí ni o pé Nigeria black magic mo rẹ̀ ó tún gbọ́ nínú South Africa yìí mo rẹ̀ ó tún gbọ́ ní some parts in Asia an Arab country àwọn máa ń pè síl oògùn tẹ́yìn ń pè àwọn oògùn òkígbẹ́ oògùn kádàrá wọ̀nyẹn àwọn ń pè gbogbo ẹ̀ ní black magic black power tí lábọ́ ẹ̀ jẹ́ síl nígbà tẹ́ wá ń sọ pé ijó yàtọ̀ sóògùn ipe tẹ́bẹ́fẹ́ pìtàn tẹ́bẹ́fẹ́ sọ̀rọ̀ wọ́n máa sọ pé oògùn ò dá àwọn àfáà tó ń ṣoògùn àwọn àfáà ẹlẹ́bọ gbogbo àwọn ayàtẹ́ ló mú wá yẹn ṣé ẹ̀ kí ń jókòó rò túmọ̀ ẹni gbogbo bí ànábì Musa àti alayhi salatu wasalam àti Fáráò bọ́ ẹ dúró àtànábì Sulaiman pẹ̀lú báyìí sọ́ni ṣe sọ̀rọ̀ báyìí Kùránì ẹ̀ jẹ́ kó yé wa gbogbo àwọn àyà ń jẹ́ kó yé wa pé kì í ṣọ̀rọ̀ idán là ń sọ kì í ṣọ̀rọ̀ idán ọ̀rọ̀ ògùn là ń sọ mo ká àyà kan torí kì í ṣe bẹ́ẹ̀ mo ń lọ lónìí èmi kàn wá fún wọ́n ní ó lè jẹ́ next week àwọn á sọ̀rọ̀ dáadáa but mo ti divine different idán tọ́pìkì tó rà ìpín wọn kọ síbẹ̀ nìyẹn sórí ẹbọ àwọn tó lọ ìgbọ́n tó ń jẹ́bọ àwọn tó ń gbé sóríta àwọn tó lọ ń bọ Ọ̀ṣun tó lọ ń bọ ọ̀pẹ tó ń forí balẹ̀ fún nǹkan tí ò tọ́ lọ́hùn ẹbọ nìyẹn ṣírík onídán nìyẹn idán àkọ́kọ́ ni idán ẹlẹ́kejì làwọn tó wá ń jó orí ọká jó kíní tọpa kádàrá idán ẹlẹ́kẹta tẹ́lẹ̀ pẹ̀lú oògùn náà òun làwọn tó ń ṣe oògùn ìwòsàn látara ewé àti egbò tọ́lọ́hun dá so ti pọ̀nà mẹ́ta ẹni so mẹ́tẹ̀ẹ̀ta náà wọ́n rẹ̀ kọ sí pósítà tí wọ́n ṣe fún wa ìpè ká sọ̀rọ̀ lé lórí wọ́n wá níta ló wá máa ń tẹ́wọ́ gba idán oògùn àti ẹbọ gbogbo àwọn nǹkan wọ̀nyí àṣetọ́ni àtàwọn kọ̀mpánì ẹ̀ ló ń tẹ́wọ́ gbà àṣetọ́ni ló ń fàṣẹ sí torí kì í ṣe ojú ọ̀nà ọlọ́run ọba ẹni tó ṣe oògùn ìwòsàn nìkan abẹ́ni tó bẹ ọlọ́run ọba direct abẹ́ni tó fi nǹkan kan wá ojú rere ọlọ́run bí náfìlà bí àwọn sàárà tó tọ́ ọ̀nà bí àwọn egbògi tí ò ní nǹkan àrámù nínú tí ò ní nǹkan ìwọ̀ nínú tí wọ́n lè fi kojú àìsàn kojú àrùn ọlọ́run mọ̀ sáwọn yẹn àmọ́ ó lọ bọ Ọ̀ṣun ó lọ bọ Ọ̀pẹ ó fi kíní kan mú ògógóró ó ń so tíra mọ́ra ó ń so oríṣiríṣi àfà ọlọ́run kọ́ ló ń fàṣẹ sí o. So bí ẹ ṣe jẹ́ nìyẹn ọlọ́run ọba wa ń sọ fún wa ṣe mọ̀ pé tó bá pé idán lóògùn tẹ́yìn pè ní idán ẹ̀ ànábì Fáráò ní ma sọ fún ànábì Musa pé kọ́lá àjíta náà lítùkùríjà náà mini àrídì náà bìsíríkà ya Musa ipe ìwọ ànábì Musa kọ́lá àjíta náà lítùkùríjà náà mini àrídì náà bìsíríkà ya Musa ìwọ Musa ṣó fẹ́ fi idán mo fẹ́ kó tú bẹ́ẹ̀ ni ṣó fẹ́ fi idán lé wa kúrò lórí ilẹ̀ wa ni ṣó fẹ́ fi idán ọwọ́ ẹ̀ lé wa kúrò lórí ilẹ̀ wa ni ní nǹkan táwa dẹ̀ mọ̀ sí idán nílẹ̀ Yorùbá ẹ rí pé mo sọ fún yín pé general language ní magic English ń pè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tìgbà tí China fẹ́ pé títí wọn láwọn oògùn ìbílẹ̀ wọn kí làwọn pè àwọn pè ní acupuncture torí wọ́n lóríṣiríṣi oògùn tí wọ́n dẹ̀ fún lórúkọ ń bẹ̀ àmọ́ lọ́dọ̀ wa ní Nàìjíríà àwa kò mọ̀ pé oògùn ìṣògùn tó bá wọnú chemist wà ní mo fẹ́ rógùn tó bá lọ sọ́dọ̀ babaláwo tó ẹ̀kọ́ tọmọ ní kejì jẹ́ wà ní mo fẹ́ ṣóògùn so oògùn wọ́ọ̀dù yẹn nìkan làwa lò fún Alikuriani gan lárúbáwá gan tẹ́ lọ́wọ́ mọ́ lárúbáwá sírì dàwa wà ń bẹ̀ dàwa lọ fún ìwòsàn sírù lọ fún gbogbo nǹkan tó bá takòtò Ọlọ́run ọba lápá kan míì lápá kan ẹ rí pé nígbà tí wọ́n ń differentiate ẹ̀ fún wa pé wọ́n pín sọ́nà mẹ́ta àwọn tó lo ìkọ́rọ̀ fi pé ń sírì ni pé àwọn tó lo plant àwọn ewé àtàwọn nǹkan kan tí wọ́n fi ṣe ìwòsàn fáwọn èèyàn wọ́n níyẹn kò sí láì fi ń bẹ̀ wọ́n wá káǹtì àwọn méjì tó kù pé kí wọ́n ẹni tó forí balẹ̀ fún nǹkan míì àtẹni tí ó
àtàwọn tó ń jó oògùn tó ń jó orí ọká tó ń lo nǹkan òkú tó ń lo gbogbo ẹ̀. So bí yẹn ṣe jẹ́ nìyẹn. Ànábì Fáráò ní sọ fún Ànábì Mùsá pé wọn ní tó àìtàn sí ìyẹn bẹ́ẹ̀ pé kọ́lá àjíta náà létùkúrí jí àná mí ní àrídínà bìzírí kàyà Mùsá mo dẹ̀ sọ fún yín pé Ọlọ́run lọ́kọ́ fọ̀ bí di nǹkan tó ń jẹ́ kúfù. So nǹkan tó bí gbogbo pé à ń lọ lọ́rùn à ń lọ lórí àwọn àfáàtọ̀ Ọlọ́run bá wà. Ọlọ́run bá ń sọ fún wa pé nínú súrátù Yúnúsù pé alá iná àwòlíyá aláhì láàáfùnì àléyìí wà láhùn ya sànúnà alẹ́sínà àmànù wà kánú ya tẹ̀kùnà láhùn lè bó ṣe rọ fìlà ayá ti dùnìyà wà fìlà áhírọ̀ látẹ̀bùdílẹ̀ alẹ́kàlẹ́mátì láhìsá líkàwọ́ alẹ́fà ọ̀sọ̀lẹ́ àzí. Ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀ ipe àwọn ẹni títò wọn Ọlọ́run ọba wọn ní máa bẹ̀rù wọn ní máa banújẹ́ wọ́n dẹ̀ máa níbẹ̀rù sóhun Ọlọ́run ọba. So ẹni tí ò ní máa bẹ̀rù tí ò ní máa banújẹ́ kì í ṣe pàdánwò Ọlọ́run ní máa bá náà. Àmọ́ àwọn èèyàn wa àtàwọn àfá ẹlẹ́bọ gbogbo àwọn àfá tó ní NAFDAC nọ́mbà ìjọba Ọlọ́run dání akẹ́yìn àfá o akíyín 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 àwọn àfá àtọ́lọ́run ọba wà. Àmọ́ àwọn tó ń da nǹkan pọ̀ mọ́ Ọlọ́run àyà tí mo fẹ́ lò fún wa yìí Ọlọ́run bá ń bi èmi àti ẹ kó tó gbaṣẹ́ Ọlọ́run ọba náà. Ọlọ́run ọba ń sọ fún wa nínú àyà yẹn torí a ti gbé àwọn símílà ẹ̀ wá. So símílà àyà dẹ̀ máa ń pọ̀ nínú Al-Qur'ani ká tún lọ sínú fásì míì. Dẹ́ni ẹlẹ́kejì gan ìwọ tó ń sọ pé idán ẹ rí i pé tí àwọn àfáà yẹn bá ń pìtàn idán tó máa ń sọ̀rọ̀ pé idán ò sí nínú ẹ̀sìn Islam idán ò sí nínú kinní ẹ rí i pé tó bá ti tú idán yẹn lọ wọn ò ní mọ̀gbà kan fi máa sọ̀rọ̀ nípa Ògún. Nígbà tó bá torí ẹni tó ń sọ̀rọ̀ nípa Ògún sí ó máa sọ fún ẹ pé àwọn àlìjọ̀nú ló kọ́ àwọn èèyàn nídán àwọn èèyàn lọ kọ́ idán lọ́dọ̀ lọ́jọ́ àlìjọ̀nú. Idán wo ní bẹ̀ sọ fún wa ṣé dán pé idán Professor Pella ló fẹ́ sọ fún wa ni ṣé dán Professor Pella ló fẹ́ sọ fún wa àbí dán wo ń bẹ̀. Al-Qur'ani wa ń sọ fún wa ní Suratul Jinn irú idán wo ló fẹ́ sọ pé wọ́n lọ kọ́ ń bẹ̀ torí tẹ́lẹ̀ mi bá ka Suratul Jinn àfò Suratul Jinn Quran chapter 72 verse 6 ó sọ fún wa pé wa inna ukana rijalun minal insi ya'uzuna bi rijalin minal jinni fasadduhunan ra'akan. Ọlọ́run bá ń sọ fún wa ń bẹ̀ pé wa annahu kana rijalun minal insi ó ń bẹ nínú àwọn ọkùnrin nínú àwọn ẹ̀dá ènìyàn ya'uzuna ibẹ̀ ń bẹ́ kó lọ wo kí ni wọ́n lọ ṣe bí rijalin minal jinni wọ́n lọ ń wá ìṣọ́ ọ̀rọ̀sán oní a'udhu billahi minash shaitani rajim kúlẹ̀ a'udhu birabbil falak kúlẹ̀ a'udhu ọ̀rọ̀sán ya'uzuna bí rijalin minal jinni wọ́n lọ ń síkì fún ìṣọ́ wọ́n kàn ló ń bẹ̀ẹ́ ní plural word ogun wọ́n lọ ń síkì fún gbogbo àwọn protection ogun owó oríṣiríṣi iṣẹ́ pa máa ń ka gbogbo ẹ̀ fún wa àtàwọn tá a ti rírí lọ́dọ̀ àwọn àlìjọ̀nú. Kò sí idán pé kíní tí wọ́n bá kọ́ idán pé kán fi yí nǹkan padà gan wọ́n fi ń ja àwọn èèyàn lólè ní. Irú ẹni tí ó ṣe mọ́sán last time irú ẹni tó ṣe nǹkan nínú tó fa aṣọ fún dín àkàrà ṣe pé idán ni kò ní mínì. Irú ẹni tó pe ẹyin sínú ìgò kò ní mínì idán ni bẹ́ẹ̀ tí wọ́n bá fara kó fáírọ́ọ̀sì yẹn ó lè máa san owó lọ kó má san tán o. Irú ẹni tó di adìyẹ mú tó sọ nǹkan wúyẹ́wúyẹ́ tádìyẹ kú sí lọ́wọ́ àbọ̀ṣẹ tí wọ́n ń fi adìyẹ kàn adìyẹ life tádìyẹ máa kú sórí ẹ̀ idán ni ṣùgbọ́n fáírọ́ọ̀sì ni tí wọ́n bá kó. So gbogbo nǹkan wọ̀nyẹn láti pín sí mẹ́ta fún yín yẹn kò sí nǹkan tó ń jọ bẹ́ẹ̀ o. Ọlọ́run wá ń sọ fún wa pé a máa dán yín wò pé pẹ̀lú idán tẹ̀yìn àfáàfẹ́ kì í ṣe yìí pẹ̀lú gbogbo irọ́ tẹ yí Al-Qur'ani lọ́rùn lọ́tún lọ́sì yìí. Ọlọ́run bá ń sọ fún wa ní Suratul Baqarah Quran chapter 14 ó ní am asibutun atadkhulul jannata falama ya'tikum masalul lazina alaw min qablikum ma za'atihul ba'sahu wa darrahu. Ọlọ́run bá ń sọ fún wa ní àyà yìí pé am asibutun atadkhulul jannata àlìjọ́nà tá a máa ń sọ fún yín àlìjọ́nà nílé márùn
àlìjọ́nà ń fáyìn, àlìjọ́nà wọn máa gbé fúrúùtù fún ẹni, àlìjọ́nà wọn máa gbé ọtí tẹ̀ mú láyé ẹ̀mú tí àlìjọ́nà ṣe báyìí tó bá dúró àwọn obìnrin 100 fẹ́nìkan, àwọn obìnrin under 16 fẹ́ni méjì tí wọ́n ròyìn ẹ̀ fún wa tálẹ̀ Kùránì ròyìn ẹ̀ fún wa tánàbí Muhammad ròyìn àlìjọ́nà fún wa. Ọlọ́run ní am asibtum atẹ́dì olùjànátà, ṣé ẹ rò pé ẹ máa wọ àlìjọ́nà yìí pẹ̀lú ọ̀fẹ́ ni? ṣé ẹ rò pé àlìjọ́nà yìí ó máa bọ́fẹ́ dé ni? falamma ya'tikum masalul lazina khalaw min qablikum, àwọn bá ṣe ròyìn àlìjọ́nà fún yín, gbogbo àwọn tá a ti ròyìn àlìjọ́nà fún, àwọn tó ti ṣíwájú yín bá ṣe ròyìn ẹ̀ fún wọn, àmọ́ kó tó bá ṣe ròyìn ẹ̀ fún wọn, a gbé wọn gba àwọn ìmọ̀mọ́yọ́ sọ Yorùbá yẹn, a gbé wọn gba àwọn ìrìn àjò kan. Nínú àwọn ìrìn àjò náà máa ń zá tí òun lè bá àṣà hù, a fi ìnira lọ́pọ̀lọpọ̀ a fi kàn wọ́n o. ṣùgbọ́n pé ìnira lèmi àti ẹni ló ń sọ pé idán yàtọ̀ sóògùn torí pé òun ṣe òògùn. ẹnìkan sọ̀rọ̀ lórí fóònù ní lórí social media, àfáà ni ó dẹ̀ sọ̀rọ̀ tó dash everything, ó lé òun tó òun sè, òun gbà pé kò sí nǹkan tí yàn lè sọ òun o, àfáà lòun, òun máa ṣò, òun ṣó òògùn, kò dẹ̀ séèyàn tó lè bá òun sọ. so gbogbo bọ́rọ̀ yẹn ṣe dùn tó, ó bó nǹkan tó try àti sọ, ó fi wẹ́ẹ̀sì yẹn ó fi bàjẹ́ pé òun bóun ṣe wáyé o, òun rẹ̀ ń tó lè ní kó máa ṣoògùn, kò sẹ́ni tó jẹ́ nìkọ̀ọ̀kan mú, àlálìjánà ta lè fìyàn sí, ní iná ta lè fìyàn sí, àmọ́ ẹ ká gbọ́ àyà tí mo ń kà fún yìí. Ọlọ́run ní am asibtum atẹ́dì olùjànẹ́ta, ṣẹ́rù pé gbogbo àlìjọ́nà ta kan ròyìn fún yíyẹn kó ṣe kí ní ṣẹ́rù pẹ́ kan lọ wọnú ẹ̀ lọ́fẹ̀ẹ́ ni. bá ṣe ń ròyìn ẹ̀ fún yíyẹn, bá ṣe ń sọ oríṣiríṣi nípa àlìjọ́nà, bá ṣe ń sọ gbá tá ń sọ àwo tá ń sọ oríṣiríṣi fún yín nípa ẹ̀, pé ìgbà mi tọ́lọ́ sọ̀rọ̀ àlìjọ́nà fún wa, á sọ̀rọ̀ pé jannatu tajri min tahti al-anhar, àlìjọ́nà tí ò ní di èsì, tó jẹ́ pé àwọn nulẹ̀ náà tíyan bá wà ń bẹ̀, àwọn omi tó tutù ju èsì lọ tó wọn máa gba bẹ́ẹ̀ tí wọn ní feel anything. gbogbo aláwọ̀ wọ́rọ̀ yàn àlìjọ́nà everybody ló fẹ́ wọbẹ̀. Ọlọ́run wá ní pé kí ni o, ẹ lè wọbẹ̀ lásán without àwọn test yìí, torí pé àwọn tó ti ṣíwájú yín á test wọn bẹ́ẹ̀. ẹ wá gbọ́ nǹkan tọ́lọ́run sọ. nínú àwọn test ta fáwọn tó ti ṣíwájú yín tọ́lọ́run bá ń sọ fẹ́mi àti ẹ lónìí, mọ́nsátìhùn lè bá àṣáhù, nínú àwọn tó ti lọ á fi ìnira lọ́pọ̀lọpọ̀, wọ́dọ̀ ráhù á fi ìnira lọ́pọ̀lọpọ̀ á fi kàn wọ́n, a dẹ̀ tún fi àárẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀. Ànábì Àyùbá àfàárẹ̀ ṣe, ànábì Mùhámádù ànílára ni, ànábì Jésù, ànábì Ìsá ànílára ni. gbogbo àwọn ànábì ni wọ́n kàn gbáko, ni wọ́n rí wàhálà lọ́lọ́wọ́n bá dà láàmú, àwọn tó jẹ́ prọfẹ̀tì nìyẹn. nínú àwọn àfáà àgbà àfáà tó ti lọ náà tí wọ́n rí dààmú wọ́n pọ̀. Ọlọ́run bá ní ẹ̀ ní wà àlìjọ́nà, èmi Ọlọ́run ọba a máa tẹ́sì yín bóyá kápẹ́bù láti wà àlìjọ́nà, àtàfáà àtọmọkéwù àtẹ̀yàn gbogbo mùsùlùmí general, kí ló wá ń wá kiri nínú ìnira ló ń sọ yìí. máa tí olùbàzáhù, tó bá rí jẹ èmi Ọlọ́run ọba ni, tó bá rí mu èmi Ọlọ́run ọba ni, tó bá rí ná èmi Ọlọ́run ọba ni, tó bá rí lo èmi Ọlọ́run ọba ni, tí dààmú bá dé èmi Ọlọ́run ọba ni. lọ́mọ bẹ́ẹ̀ má wò pé o lè dá ọgbọ́n kan, má rò pé o lè fi nǹkan kan kún nǹkan lẹ́yìn èmi Ọlọ́run àbí fi wé èmi Ọlọ́run. Ọlọ́run ní kò pọ́síbù o. gbogbo ẹ̀dá tó bá lọ ń fi nǹkan kan, tó bá lọ ń ṣe nǹkan kan pẹ̀lú tọlọ́run, tó lọ ń pa nǹkan pọ̀ mọ́ Ọlọ́run ọba, tó sọ pé sír idán, tó ní ọ̀tọ̀ lóògùn ọ̀tọ̀ ní sír, gbọ́ mò ń sọ fún ẹ, shirik ẹ̀bọ ká forí balẹ̀ ká lọ máa bọ́gi bọ̀pẹ̀, ká máa bọ omi, ká lọ ṣẹ́fá, ẹ̀bọ ni, sír ni, májíkì ni, idán ni. ká tún mú oògùn, ká mú rí ọ̀ká ká jọpọ̀, oògùn àwúre, oògùn ayẹta, oògùn máyẹ̀hùn, àwọn oògùn tàbí fi dásẹ̀ rẹ̀ àfúnyàn, àwọn oògùn burúkú tá ń kó pọ̀ tá ń jọpọ̀, idán ni, ẹbọ ni, májíkì ni, oògùn ni, sír ni. èyí tó fi àmbẹ̀ ni àwọn tó lo egbòogi tó legit tí ò ní nǹkan àrámù nínú, tí wọ́n fi kí ọ àwọn èèyàn, which is a lè lò sí dàwa, torí dàwa lọ́lọ́run fi júwe, ó ní kó lè dáhì lè ó dàwa o. ẹ ti understand? so ogun wo sàn, àmọ́ sír gbogbo nǹkan tó kọjá lára sír, alimu nìgẹ́bì ni, ilimu nìgẹ́bì ni, ìmọ̀ tó pamọ́ ni, ìmọ̀ kọ̀ọ̀kan ní, gbogbo nǹkan ló dẹ̀ ti pamọ́. Ọlọ́run bá ní àlìjánà ó pamọ́, iná ó pamọ́, àlìjànnú ó pamọ́, a lot of things ló pamọ́, gbogbo nǹkan tó pamọ́ bẹ́ẹ̀. Ọlọ́run ọba ní òun ọba ní alimu nìgẹ́bì wáṣà àádáàtì, èmi Ọlọ́run ọba nìkan ni mo nímọ̀ nípa ìmọ̀ kọ̀ọ̀kan. Ọlọ́run bá ní máa ń zá tí wọ́n lè bá sáàrù,
wadarrahu wasolisilu atayekulu rasul wasolisilu aniwọn lára àbí ìbára ètò ó ní mọ́sá tí ó lè bá sáà àfinira kan wọ́n lọ́pọ̀lọpọ̀ wadarrahu dọ̀rábà afàìsànṣe wọn nínú àwọn tó jẹ́ tẹni ọlọ́run ọba àwọn tó ti ṣáájú ó ń bẹ nínú wọn tá ní lára pẹ̀lú gbogbo àwọn nǹkan bóyá lórí àìríjẹ lórí àìrímu lórí kọ́mọ wọn máa kú lórí gbogbo oríṣiríṣi ìnira náà nìyẹn wadarrahu àtúnwá fi àìsàn ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti lọ síwájú yín àtúnwá ṣe kí ni wasolisilu àtúnwá àmì wọn ní mítìtì àbí ìsásólésì látara harda àmì wọn títì agbò wọn jìgìjìgì akẹ́mi wọn sókè adà wọn láàmú àwọn ọlọ́run ọba adà wọn láàmú títí àtàyẹkùlù rọ̀súlù wallazina amanu ma'ahum mata nasrullahi ala inna nasrallahi qaribun. ọlọ́run ọba ní gbogbo àwọn táwa ní lára bẹ́ẹ̀ ó ń bẹ nínú àwọn òjíṣẹ́ ta ní lára ó ń bẹ nínú àwọn tó gba àwọn ọlọ́run ọba gbọ́ ta ní lára àmúwo gbàtà gbé gbogbo àwọn áítẹ́ẹ̀mù gbogbo àwọn ìdánwò yìí ta kó sí wọn lẹ́mìí ta dá sí wọn lágbádá wọn ò sá lọ sọ́dọ̀ ọ̀ṣun wọn ò sá lọ sọ́dọ̀ ṣàngó nínú àwọn àáfàá tó ti lọ síwájú ọlọ́run ló ń bẹ nínú wọn ó ń bẹ nínú àwọn ànábì tó ti ṣáájú ọlọ́run ọba ló ń bẹ nínú wọn bẹ́ẹ̀ ọlọ́run ọba ó lo àwọn ànábì ó lo prọfẹ̀tì ń bẹ ó tún lo àwọn tó gbàgbọ́ lódodo ó lò ń bẹ àwọn méjèèjì ló lò níbẹ̀ ó wá nígbà tá a kó gbogbo àwọn wàhálà ibà wọn sá lọ síbi kan ibi tẹ́mi àti ẹ̀ ń sá lọ wọn lọ sọ́dọ̀ ìyá ọlọ́sùn pẹ̀lú àlìkùránì lọ́wọ́ wọn lọ sílé babaláwo pé káwọn ọjọ́ rẹ̀ babaláwo wọn di àfá ìmọ̀mù ṣọ́ọ̀ṣì wọn dàfá àṣẹ́hù wọn jó orí ọká wọn jó orí òkú wọn lo ẹ̀jẹ̀ ọmọ tuntun wọn lo ogun abuké wọn lo gbogbo àwọn nǹkan tí ò tọ́ wọn lo gbogbo nǹkan àwọn aráàmù wọn fi nǹkan mọtí wọn fi nǹkan mu ọtí pẹ̀lú gbogbo nǹkan tó lè jẹ́ nira láyé lọ́wọ́ bá ti kà síbi ó dẹ̀ lóhun ti fi kọ àwọn tó ti ṣíwájú náà bẹ́ẹ̀ gbogbo nǹkan tó lè jẹ́ nira máa gbọ́ o máa ń zá tí wọn lè bá àṣáhù káwọ ọlọ́run àmì wọn lára wọ́dọ̀ ráhù àtúfà ìsànṣe wọn ó ń bẹ nínú àwọn tó ti lọ bẹ́ẹ̀ wọ́n sọ ní sí lù àwa àtúnmì wọn títì ẹ mọ̀ ẹni pé kò sí nǹkan tó lọ fẹ́ sọ mọ́ ó ti wò pé ìnira àìsàn èwo tó ní wá sòlì sí ìlú àtúnmì wọn títì yẹn gan ìnira náà tún ni àmì wọn jìgìjìgì pé ẹ̀yin ìgbàgbọ́ yẹn máa jẹ́ kó yé wa ń sìn afẹ́mọ̀ gbogbo nǹkan tó wá ń dà ẹ́ láàmú nínú ayé yìí ló ti pamọ́ sábẹ́ nǹkan tó lọ́n sọ pé ó ti kan àwọn kan rí o tó yẹ pé prọfẹ̀tì nìkan ló lò ń bẹ́ẹ̀ á ní pé ṣe báwọn ànábì ọlọ́run ló sọ ó ní àwọn ànábì ọlọ́run tó ti ṣáájú àmì wọn títì akónira bá wọn afàìsàn ṣe wọn adà wọn láàmú púpọ̀ nínú ayé wọn ò ti torí ẹ̀ àti àwọn tó jẹ́ onígbàgbọ́ òdodo tí wọ́n ti lọ síwájú yín náà àdá wọn láàmú bẹ́ẹ̀ akó wàhálà bá wọn afàìsàn ṣe wọn ò ti torí ẹ̀ lọlé ẹlẹ́bọ olóògùn wọn ò ti torí ẹ̀ pa nǹkan tí ò tọ́lọ́run pọ̀ mọ́ Ọlọ́run wọn ò ti torí ẹ̀ sọ pé kí wọ́n pọ̀fọ̀ sí nǹkan nínú ẹ̀sìn Islam wọn ò ti torí ẹ̀ ṣe gbogbo àwọn ìwà bàjẹ́ wọn ò ti torí ẹ̀ fi nǹkan máa fọ́kọ mu wọn ò ti torí ẹ̀ fẹ́ jẹ́ ọmọ tuntun pọ́ṣẹ́ wọn ò ti torí ẹ̀ fi ògógóró máa loṣẹ́ wọ́n gbà fọ́lọ́run ọba gbogbo ìnira tẹ́mi àti ẹ tí ó tó ìnira tọ́lọ́run kó bẹ̀mí àti ẹgan kò tó àwọn eléyìí náà ṣùgbọ́n ta ti di àwọn nǹkan ta ti dààmú ta ti ṣoríṣiríṣi ẹlòmíì sìn àáfàá ni ó ní fánlé àáfàá tó lọ́sàn-án ọ̀sán yìí ọ̀ríjínà orí òkú ni wọ́n fi ń ṣe àáfàá dẹ̀ ní nílé yàtọ̀ sọ́sàn yìí ó ní pipe. Onípáìpù yẹ bóyá bí tí mo wà yìí sí ó ti taṣọ fún sí kọ́nà yìí ṣẹ́gbẹ́ ìtawọ́ fún sí kọ́nà yìí yẹn ó ti wá mú pipe irúgbà pipe tẹ́lẹ̀ fi ṣe kíní pipe tẹ́lẹ̀ fi ṣe tọ́ílẹ̀tì àwọn pipe ò ti rí ẹ̀ ó ti pàṣẹ láti bí sí yàrá kejì lọ́rin ṣẹ́gbẹ́ ó dẹ̀ taṣọ fún síbí so ó dẹ̀ ti kó gbogbo àwọn sẹrímọ́nì adìyẹ àwọn ìkòkò gbogbo nǹkan tó máa ń dìjọ yẹn so ó ti mú ṣẹ́rẹ́ dání ó ti fẹ́ pé ọ̀sán yìí ẹ̀yin dẹ̀ jẹ́ kíláìntì ó fẹ́ kẹ́ báwọn ìyá sọ̀rọ̀ pé kẹ́ gbóhùn ẹ̀yin dẹ̀ ti sọ fún pé ẹni ìdìkọ́ báyìí so bó ṣe ń mi kíní yẹn kókókókókó ẹni tó wà lọ́rùn yẹn ó ti já sí yẹn náà ti máa gbọ́ ṣe pé pipe yẹn leak so
ẹni yẹn máa sọ̀rọ̀ torí yẹn náà máa gbé sétí nǹkan tó máa ń sọ ní ẹni yẹn ń gbọ́ so bẹ́ẹ̀ ni ṣe ń gbọ́ tó bá ti jẹ́ pé ó request fún kankan ni ẹni yẹn máa gbé kúrò létí ó máa gbé sẹ́nu ó máa tún sọ̀rọ̀ èyí lè máa gbọ́ clearly bí oní pipe ni ẹ fake ni àwọn tó lọ́ọ̀rì jìnnà ẹ̀ ó ń bẹ nínú àwọn àfáà ṣéwù tí wọ́n ní ọ̀sán ìsílé yàtọ̀ sórí pipe tó jẹ́ original wọ́n jẹ́ ká mọ̀ pé orí òkú ni wọ́n fi ń ṣe kí ni orí òkú wá nílé àfáà òkú tó ti kú kí ni orí ẹ̀ ń wá nílé àfáà gbogbo àwọn nǹkan wọ̀nyí dẹ̀ ní afẹ́fi wá ọlọ́run bá ló ń gbé nira báyìí àwọn tó ní tí wọ́n ti lọ àwọn onígbàgbọ́ òdodo míì tí wọ́n ti lọ́nú ayé lọ́lọ́run ọba ló ń gbé nira báyìí ẹ jẹ́ ká wo ayé tá ń lò yìí ẹ máa ráfà mí mo ti sọ̀rọ̀ bálẹ̀ jọ̀ọ́nù ṣe ń gbé àwọn nǹkan tẹ́lómi máa lò wá sójú agbo nǹkan tẹ́lómi fi àtẹ́ǹdì sí kọ́sítọ́mà nǹkan táfà mí rì sínú inú ilé ẹ̀ nǹkan táfà mí rì síbi tó ti ń bá àwọn èèyàn ẹ̀ sọ̀rọ̀ nǹkan tí ìmáàmù mí rì síbi mímbàrí mọ́sìkì tó jẹ́ pé mọ́sìkì ọlọ́run ni bọ́ọ̀lù ọlọ́run yìí sọ wàá nà mọ́sájídà láàyè kìíní kan suratul jinn ọlọ́run bá ní má pè nǹkan mí ní mọ́sálásí èmi ọlọ́run ọba gbogbo mọ́sálásí ayé pátá èmi ọlọ́run ọba mo ní ìwọ ìmáàmù ọlọ́run nǹkan sí mímbàrí ó rìn nǹkan síbi kó má lè gbẹdùn mí síbẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká jìnnà sí ọlọ́run ọba wa sọ fún wa pé àtá gbogbo àwọn tó ti lọ ta fàdánwò kan afàìrí jẹ àìrímu nínú àwọn ànábì ọlọ́run àfikàn wọn àìríná àìrílò wọ́n tún ṣàbòsí ànábì míì wọ́n ṣàbòsí ànábì míì ànábì Musa alayhi salatu wa salam mo kọjá ń bẹ̀ tí mo fi sọ fún ẹ pé wabtaghi fima ataka Allahu dara al-akhirah wala tansa nasibaka mina dunya wa ahsin kama anzala Allahu ilayka wala tabghil fasada fil ardi inna Allaha yuhibbul mufsidin. Aya yẹn mo sọ pé Kárúnà ló bá wí Kárúnà ṣe bó bá ànábì Musa ló gbà òun lọ mọ́ṣáláṣí ó ń ṣe dáadáa ó wá ń kọ̀mpléènì àìríjẹ àìrímu kọ́lọ́run kánábì Musa tó bá bẹ ọlọ́run ọba tọ́lọ́run ọba wá dé sọ́dọ̀ ẹ̀ nínú àwọn íméjì tó fi tánìṣà ànábì Musa kọ́lọ́run ọba tó dá lóhùn ní ó ti ṣe oríṣiríṣi nǹkan ànábì ọlọ́run nìyẹn o ànábì Musa àdánwò tọ́lọ́run tẹ̀ fi kàn ó pọ̀ jù ó ti pọ̀ jù ó ti pọ̀ jù ó ti pọ̀ jù òun ikọ̀ ní Fáráò òun ikọ̀ ní Musa Samiriyu tọ́lọ́jọ́ tó bí ànábì Musa alayhi salatu wa salam Musa tànábì ọlọ́run yìí wọ́n bí Musa kan náà lọ́jọ́ náà the same day ni wọ́n ọjọ́ bí wọn Musa tí wọ́n bí lọ́jọ́ náà ni wọ́n pè ní Musa Samiriyu Musa yẹn ló jẹ́ kẹ́yà ànábì Musa pieces wàhálà ìyẹn náà wà ń bẹ̀ so òun tẹ̀ rí dàmú òun náà ló fẹ́ lọ mú náà ìní anẹ́fùtùnà lẹ́àlí àti kóhùnmí ní abikaba sí àwọn ajídù aláàrin àríhùjá fàlámà àtà anúdíàyà Musa àbí ìní anara buka fa'ala ní àlèíkà iná kabiliwa dimlimukọ́dà sí tùhá òun náà tún nìyẹn so ó dàmú púpọ̀ tí òun àti Kárúnà náà ìdàmú kan ni àbí méjì olófẹ́ tó kọ́ sọ pé àfáà ń ṣe ṣìná pẹ̀lú aṣẹ́wó tí kìí tún ordinary person pé àfáà ń ṣe ṣìná tó dẹ̀ lọ fáṣẹ́wó lówó pé kó wá pariwo àfáà síta láàrin àwọn èrò ó dẹ̀ pariwo àfáà ó dẹ̀ pariwo ànábì Musa ó dẹ̀ pariwo ànábì Musa ìyẹn ló dún ànábì Musa jù ló dún jù lórí gbogbo nǹkan tí Fáráò ti ń ṣe lórí gbogbo nǹkan tí tó ti ṣe gbà kò wó pé òun lòun bá bẹ lọ́hùn kò wó bẹ́ẹ̀ kò wó pé bó ṣe ń kírun ó ti su gbogbo ṣe ń ní lára tó ń ṣe everything Kárúnà ti lówó tó yẹ pé ẹ̀rí kí wọ́n máa ń fi owó ẹ̀ tọrọ pé o ò lè lówó Kárúnà ni àlọ́sáyà lónìí ibi tó ń kówó sí àwọn alágbára ló tún máa ń gbé àwọn kì í ṣe nìkan ló ń gbé kọ́kọ́rọ́ strong room ẹ̀ àwọn géńdé ọlọ́run ló ń gbé kọ́kọ́rọ́ strong room ẹ̀ olówó látara kó gbìn nǹkan ni àdúrà ń gbà ṣe bá àdúrà lànàbì Musa ṣe fún àdúrà yẹn dẹ̀ ní wọ́n lẹ́yìn àfá original àníwúlẹ̀ àmọ́ òwúrọ̀ sátúlẹ̀ àbíyá ẹ̀yìn lẹ́rọ́pọ̀ àwọn ànábì ọlọ́run ọba àfá tó ní NAFDAC number ìjọba ọlọ́run ọba dání ó lè tọrọ fún yàn àrírú ẹ̀rí aráfà tó ẹ pé kò fún ọlọ́run tú kò ní wọ́n ṣe sàárà kò ní wọ́n ṣe kíní tó sọ fún tọkọtìyàwó pé kò sí wàhálà ẹ máa lọ ọlọ́run bùn yín lọ́mọ tọ́lọ́run bá bùn wọ́n lọ́mọ aráfà kò fọ́kọ mu kò lo wé àlìjọ̀nù tó pure tó ṣàdúrà fún yàn bí a kì í Suratul Fatiha táwọn ẹ máa lọ
ṣówó lẹ́lẹ́ ní ẹ̀tìdé olówó látò nílọ ara àwọn ẹni ọlọ́run ọba tòótọ́ àmọ́ àṣetọ́ni ti gbá àwọn èèyàn míì lọ tó yẹ pé tó bá wò dáadáa wà ó pàfà tó ń ṣe kìíní pé reality ló ń ṣe bí ọlọ́run ló ń ṣe àlùjọ̀nnú ló sásá bẹ́ẹ̀ but real wọn wà bá níbi Musa ṣe tọrọ fún Kárúnà tó ní kó gbin ẹ̀gúsí lọ́dá kó gbin kan ṣáàgbin kan tó yẹ kó lè mú fruit já tó lè so seed ìgbà tí kí bàrà rẹ̀ máa so tó máa so bàrà náà fi ṣe tẹ̀síìrì ẹ̀ pé bí ẹ̀gúsí so tó fẹ́ lọ harvest bàrà tí ànábì Musa ní kó gbìn àdúrà tánàbí làwọn àfáàfẹ́ kì yes ibẹ̀ làwọn àfáàfẹ́ kì ìwọ́n tó lọ ní kí nìyáwó ipe kí nìyáwó ni ismul azọ́mi tí ànábì Musa tó fi ṣẹ́ṣọ́ owó fún Kárúnà kò ṣẹ́ṣọ́ owó fún Kárúnà ó bẹ lóhùn owó fún Kárúnà ni pé kí nìyáwó pé kánsì tí ànábì Musa fi ẹgbẹ́ kí nìyáwó yẹn àfáà tí ò bá tì ní torí gbogbo nǹkan tó jẹ́ legit lọ́dọ̀ Ọlọ́run ọba àṣetọ́ni lọ ṣe duplicate ẹ̀ ó dà mo sọ fún ẹ pé ó dàbí original phone ni pé Chinese náà wà lọ ṣe Apple ẹsẹ̀ understand bó ṣe rí nìyẹn ṣẹ́gbẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ mọ̀ yàtọ̀ tànábì Musa ó legit àṣetọ́ni àtàwọn family ẹ̀ àwọn náà lọ wò pé kíní wọ́n lọ yọjú sáwọn bàbá yín ṣọ́wọ́n pé mo sọ pé ìmọ̀ yẹn ò lè yí ẹ wọ́n lọ yọjú sáwọn bàbá yín pé àwa wà ń bẹ̀ nígbà tí Musa o tó ń bẹ lọ́wọ́ ọba fún Kárúnà yíò bàbá yín dẹ̀ máa bìlífù torí ìgbọ́dọ̀ bá yá fi bìlífù pé ó mọ̀ pálí jọ̀nù tó ń lo 10,000 years wà so ó máa ní pé ṣó àwa máa fún màláíkà àwa máa fún ẹ ní tírà tí ànábì Musa tó fi ṣiṣẹ́ tó fi tọrọ fún Kárúnà àwa máa kó fún ẹ nísìn so àwọn àlùjọ̀nnú ló kó kí nìyáwó wá o kì í ṣe kí nìyáwó tó wà lọ́wọ́ èmi àti ẹ̀ta ń kó kiri yẹn irinṣẹ́ èṣù là ń kó ká yẹn o ànábì Musa bẹ lọ́hùn kí ló fẹ́ kí ni wàhálà tó yẹ fẹ́ máa ṣe ànábì Ọlọ́run ni kó máa wíbẹ̀ kó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ibi tí wọ́n dẹ̀ fi mọ̀ pé tánábì Ọlọ́run bá tọrọ ó dẹ̀ fáwọn èèyàn àwọn ẹni Ọlọ́run bẹ́ẹ̀ tó pé ló bá wíbẹ̀ lẹ́ẹ̀kan náà Ọlọ́run bá ti gbọ́ nígbà tóbìnrin yẹn tó bẹ̀rẹ̀ sí ní tó ń ba ànábì Musa jẹ́ alayhi salatu wasalam ní public ipò níṣìná ni ó ti ṣe báyìí fún un ó ti ṣe gbẹ́ ó ti ṣàwó ìyẹn lójú ànábì Musa jù ṣáàsì mọ̀ pé ànábì Musa ó stamara làwọn oní stamara má bá wọn ṣeré wèrè wọ́n máa ń bínú gẹ́ inú yẹn bí lọ́jọ́ yẹn inú bí pé tẹ́rù dẹ̀ pọ̀ ń bẹ̀ pé òun lẹ́sẹ̀kẹsẹ̀ long story ni Kárúnà náà wà ń bẹ̀ gbogbo àwọn èèyàn wà ń bẹ̀ ó perform ó ní kí wọ́n pín sí méjì gbogbo ẹ̀yin tẹ́tẹ̀ ló máa ń torí ìgbà tí Kárúnà ń ṣe tó ń lu ọlá yẹn ṣẹ́mọ̀ èèyàn tí wọ́n mọ̀ pé kò láṣọ méjì ni nínú mosque àwọn ará mọ́sálásí tó ń tẹ̀lé ànábì Musa sì lọ máa ń ba lẹ́yìn pé wáyì òun ni wẹ́pútẹ̀gì advice ni wẹ́pútẹ̀gì yẹn jẹ́ fún Kárúnà wọ́n lọ ń sọ fún àwọn ará mosque wọn ń lọ ń bá pé aláyé ó mọ̀ pé ìwọ náà ti tálíkà bí titi wà yìí rí àgbóṣe wa ń lọ láàyè bẹ̀rù ọlọ́run ló máa fún ẹ ọlọ́run máa lè ṣe kìíní wẹ́pútẹ̀gì fi máa àtàkà láwù dára láàírà gbogbo ètò ọlọ́run fún ẹ yìí fi wá ọ̀run ayé yóò ti ń ba ayé jẹ́ Kárúnà fi wá ọ̀run wabtagi fima ataka Allahu dara al-akhirah gbogbo owó tó lọ́wọ́ bá fún wọn Kárúnà fi wá ọ̀run àmọ́ àwọn Kárúnà sì kú lórí ilẹ̀ làwọn afáfin máa ń lo fáyín olówó wala tansa nasibaka mina dunya má gbàgbé ìpín ẹ̀ nínú ayé wa ahsin kama ahsana Allahu ilayka ìwọ Kárúnà wa ahsin kama ahsana Allahu ilayka ọlọ́run ti rọ̀ ẹ́ lọ́rọ̀ ọlọ́run ti bọ̀ ẹ́ lárúsìkí ó ti ṣe dáadáa sí ẹ wa ahsin kama ahsana Allahu ilayka ìwọ náà ṣe dáadáa padà sọ́lọ́run pẹ̀lú gẹ́gẹ́ bọ́lá ọba yìí ṣe dáadáa sí ẹ wala tabgil fasada fil ardi ìwọ Kárúnà má balẹ̀ jẹ́ mọ́ inna Allaha la yuhibbul mufsidin àbí ọlọ́run bò ní fọ́nà wọn alábòsí wàhálà ti tiẹ̀ nìyẹn so Kárúnà ló ní àyà yẹn ló ní fásì yẹn ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀ ń bẹ lórí ilẹ̀ àwọn ọmọ ẹ̀ ń bẹ nínú àfà ṣéhù àwọn ọmọ ẹ̀ ń bẹ nínú ṣéhù àwọn ọmọ ẹ̀ ń bẹ nínú mùsùlùmí jẹ́nẹ́rà tí wọ́n ń fi owó takẹ̀sìn tí wọ́n ń fi ọlá ní àwọn ẹni ọlọ́run ọba lára tí wọ́n fi ipò ní àwọn ẹni ọlọ́run ọba tòótọ́ lára tí wọ́n ní NAFDAC nọ́mbà ìjọba ọlọ́run ọba dání ọlọ́run ní àti jà wọ́n láàmú àmọ́ nígbà tó níbi Musa ṣe kiri tínú bí tán lẹ́ẹ̀kan náà ló sọ fọ́lọ́run kò kúrò níbi tó wà ìpè lónìí
ó nílò máa kọ gbogbo ìbàjẹ́ tí Kárúnà ti ń ṣe. Ìwọ Kárúnà lẹ́ẹ̀kan náà máa wọlé pẹ̀lú gbogbo nǹkan àwọn akúkúmọ̀ sí gbogbo dúkìá náà tẹ́lẹ̀ asọ̀fọ́lọ́hun àfẹ́ rí àjẹkòrò àfẹ́ rí ẹmọ lẹ́ẹ̀kan náà ìwọ Kárúnà mi fẹ́ rí ẹmọ máa wọlé sí inna Kárúnà kánà min qawmi Musa lọ́dọ̀ àwọn àfà àṣẹ ìtọ́ni tún lọ ṣe duplicate nǹkan tí mo ń sọ yìí àwọn àfà ní dání o tí wọ́n sọ fọ́lọ́hun nísìn tí wọ́n láwọn sọ fọ́lọ́hun irọ́ ni bí Musa ṣe pa Kárúnà láṣẹ tó ṣe wọlé yẹn àwọn àfà ní dání the same verse yìí náà lẹ máa kọ àwọn olórúkọ àlìjọ̀nú nínú inú gbólẹ̀rẹ̀ ti lọ ṣe tẹ bá parí ìsìnmí ìsára ìsìnmí àbí ìsìnmí kọ́lá ń pè ìsìnmí láìlẹ̀ àsámi tẹ bá parí ẹ̀sára kí wọ́n tó mílíọ̀n tó bá máa bọ̀ ẹni tó kọ́ èmi Haúsá mọ́tápà ni kí wọ́n máa bọ̀ bẹ́ẹ̀ yẹn ó ní bọ́ máa ń bọ̀ bẹ́ẹ̀ wá sọ fún pé kí ni kásákàmọ́sù èmi ò gba Haúsá àbí kásákàmọ́sù mímì ẹ̀ ni pé ilẹ̀ mú wọn bí ilẹ̀ ṣe mú Kárúnà wọ́n máa wọlẹ̀ ni confam lèmi sọ fún ẹ o amáwọn àlìjọ̀nú ló lọ ṣe duplicate kìíní yẹn Mósè anábì Musa alayhi salatu wa salam ó sọ fọ́lọ́hun ni ọlọ́run ẹ̀rù pé ṣítì yẹn ti pọ̀ jù òun sọ fọ́lọ́hun straight ni pé wá aláyé yìí òní mi fẹ́ rí mọ́ lórílẹ̀ ayé pẹ̀lú nǹkan tó ṣe obìnrin yẹn confess pé torí bó ṣe sọ àwọn ẹni ọlọ́run ṣòro parọ́ mọ́ bó ṣe sọ tó parọ́ mọ́ Ànábì Musa yẹn tí èrò ti pé tó parọ́ mọ́ ẹgbẹ́ tí wọ́n fi hàn ẹ̀mí ẹ̀ ò gbé mọ́ nígbà tó ti rójú Ànábì Musa tó ti rí pé wàhálà máa ṣẹlẹ̀ o ṣe mọ̀ pé láyé yìí náà ó dá àfáà tó tọ́ mọ́ ó dá àfáà ẹni ọlọ́run mọ́ àwọn babaláwo tẹ́lẹ̀ ń bá wọn mọ àfáà original wọ́n mọ̀ tó bá fẹ́ wá àwọn àfáà wọn tó lè wá fún àfáà sí wọ́n fẹ́ yìí tẹ́lẹ̀ ń bá wọn pé wọ́n ṣáájú fún yín ẹ̀yin àfáà ẹlọ́wọ́n bá ìyá ọlọ́ṣù gan ní àfáà ní bàbá sàlẹ̀ so obìnrin yẹn ti mọ̀ pé wàhálà ń bọ̀ lẹ́kẹ̀ẹ́ náà ló sáré fọ́ pé Kárúnà ni o òun ló fún lówó kó máa bá Ànábì Musa jẹ́ alayhi salatu wa salam Ànábì Musa pàṣẹ fúnlẹ̀ pé kílẹ̀ máa gbé jẹ nísìn àti gbogbo nǹkan tó ní Kárúnà ń wọlé báyìí ó dẹ̀ ń wo gbójú kí ẹyàn tó ń wọlé pẹ̀lú ẹ̀ ó dẹ̀ ń pe Ànábì Musa ó dẹ̀ ń pa Ànábì Musa ya Musa àgísìnì ó ń bẹ àwọn afáàní pé ó bẹ more than 70 times ó ń wọlé lọ ni ẹ wá wo mo sọ fún pé gbogbo ọdún bá legit àṣetọ́ ni máa lọ ṣe kí ni lọ ṣe duplicate tó fi ń wọlé yẹn verse tó fi wọlé yẹn lèmi ń sọ fún ẹ ló máa kọ pẹ̀lú àwọn orúkọ àwọn àlìjọ̀nú kan ó wà lọ́wọ́ wọn o preparation wo ni Ànábì Musa ṣe kò ṣe preparation ó sọ fọ́lọ́run wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni kó ní ó sọ fọ́lọ́run náà dẹ̀ gbọ́ bẹ́ẹ̀ but eléyìí preparation ni nínú àwọn àlìjọ̀nú iná láti lọ bá àwọn bàbá yín pé kí ni àwa ní verse tí sórí verse tí Ànábì Musa fi lọ tẹ tó fi tẹ Kárúnà rí yẹn àwa ní dání a máa kọ ẹ orí pé mo ti sọ ti kí mi ìyá o bẹ̀tú ò ní gbàgbọ́ bẹ̀tú wa máa gbàgbọ́ ǹsìn wọ́n tún lọ gbé ṣọ́nà pé kí mi ìyá o bó ṣe bí Kárúnà ṣe lówó nìyẹn bó ṣe wọlẹ̀ ó tún ní advance tó fi wọlẹ̀ yẹn pẹ̀lú àwọn orúkọ àlìjọ̀nú tó bá fẹ́ èmi ò kàn ní fún yàn kàn kí nǹkan ni tó rẹ́ni tó kọ́yàn àtẹni tó ṣe àtẹni tó kọ́yàn àtẹni kèfèrí kan náà ní gbogbo yìí man sa'ara faqad ashrak àná mọ̀ọ́mọ̀ ló sọ bẹ́ẹ̀ ẹni tó bá ti lọ ṣe kíni tó bá ti lọ yẹ̀mí wò tó lọ ṣoògùn ó lọ sí astrology ni ó mú àwọn mọ́ǹtì papọ̀ ó tún lọ ṣoògùn orí ọkọ rẹ̀ man sa'ara faqad ashrak anybody tó bá ti lọ visit gbogbo àwọn wèrè wọn yẹn àbó pa nǹkan pọ̀ mọ́lọ́run àbó ń jó oògùn àbó ń ṣe bẹ́ẹ̀ kó kẹ́ni náà wọ́n ní àmọ́mọ́ ní ẹnìyẹn fún ara ẹ̀ tí ó mọ́wọ́ ara ẹ̀ báyìí pẹ̀lú báyìí ó dẹ̀ sáìnì ara ẹ̀ kúrò nínú mùsùlùmí nínú Islam ó lò ti fọwọ́ ara ẹ̀ ó lò ti kú àmọ́mọ́ ní tó bá ṣóògùn tó bá lọ yẹ nǹkan wò tó jórí ọká tó jórí èrè tó yẹ nǹkan wò tó ní fásílé tó ń forí balẹ̀ fọ́ṣun tó lọ́sàn yìí Ànábì ní ó ti fọwọ́ ara ẹ̀ ó mú pen ó fi write ó fi ṣe signature ipe èmi ò sí nínú Islam mọ́ o gbogbo àwọn aburú wọn wo òun ló kọ àwọn ànábì Ọlọ́run ọba kí ni wọ́n wá sọ fọ́lọ́run Ọlọ́run ìnira yìí ti pọ̀ jù àwọn ànábì Ọlọ́run ọba tí Ọlọ́run fa burú kọ̀ wọ́n pọ̀ nínú ayé tí wọ́n ti lọ láwọn ànábì tọ́lọ́run ọba herdosan ìnira yẹn pọ̀ títí wọ́n gbà fọ́lọ́run ọba ni nínú àwọn àfáà àtàwọn onígbàgbọ́ òdodo wọ́n gbà
fọ́lọ́run ọba wọ́n gbà títí wàhálà yẹn pọ̀ títí wọ́n sọ fọ́lọ́run ọba pé máhàwú mata nasrullahi ìyà yìí pọ̀ débi pé àfà ìyà yìí pọ̀ débi pé wọ́n wá ń sọ pé ìyà yìí ti pọ̀ débi pé ìgbà wo ni àròṣe ọlọ́run ọba máa dé wá bá wa wọn ò mọ̀ pé ọlọ́run ọba ń gbọ́ pẹ̀lú gbogbo ìnira tọ́lọ́run ọba tó ti fi kọ̀ wọ́n yẹn ọlọ́run ọba dẹ̀ dá wọn lóhùn lẹ́ẹ̀kan náà. Alā inna nasrallahi qarībun. ọlọ́run ọba ní àròṣe mi ọlọ́run ọba ń bọ̀ sí. ẹ̀yin náà ẹ̀rí ni àwọn yàrá ń jẹ́ fatiu qarībun wọ́n ọmọ lẹ́yìn ìgbà tọ́lọ́run ní afàìsàn ọlọ́ni àmì wọn lára afàìsàn ṣe wọn àmì wọn jìgìjìgì àdà wọn láàmú wọn nínú àwọn ànábì ọlọ́run àti nínú àwọn èèyàn tí wọ́n jó nígbàgbọ́ òdodo àdà wọn láàmú títí wọ́n pariwo sọ́dọ̀ àwọn ọlọ́run pé ọlọ́run ìnira yìí ti pọ̀ ju ìnira yìí pọ̀ títí wọ́n sọ fọ́lọ́ pé ọlọ́run ìnira yìí pọ̀ ìgbà wo la máa rojú rẹ̀ ìwọ ọlọ́run ìgbà wo làánú ẹ máa dé ìwọ ọlọ́run àwọn ànábì pariwo bẹ́ẹ̀ òun ni Suratul Baqarah 2:14 Quran chapter 2:14 ọmọ ẹkú ọlọ́yẹ̀wò iṣẹ́ àkìní ló pa ọjà òta ìwọ tó ní 50,000 tó ló ń ṣe bísínẹ́sì wèrè ó ló ń ṣe ibo ni bísínẹ́sì yẹn wà ibo ló ti ń ṣe ó ra burúkú ọmọ ẹnìkejì ó wá ń fi ọmọ ẹnìkejì tó pọ́lọ̀ ń gbéga àfá ń bínú àfá ìmáàmù ò fẹ́ kúrò láyé ìmáàmù mọ̀ gbogbo kó tó wá sórí mímbàrí ìmáàmù ti fọ́lọ̀ àwọn àlìjọ̀nú mo sọ fún gbogbo yín mo ní ẹ lọ máa ṣàdúà kò sí tráfíkì mọ́ kò sí tráfíkì ẹ̀rọ tráfíkì tí mo mì ṣàpẹ́tẹ́lẹ̀ àwọn èèyàn ń sa ṣẹ́gun àwọn èèyàn bẹ́lọ́n tó bá ń bẹ́lọ́n wọ́wọ́ wà lórí kíhù àbí kò sí kíhù mọ́ torí gbogbo àwọn àfáà wọ́n ti èṣù ti gbá wọn lọ àdúà tó lẹ́jìtì ààrẹ èèyàn ṣe lọ máa ṣàdúà tó lẹ́jìtì sàárà tó lẹ́jìtì ààrẹ èèyàn ṣe àdúrà tó lẹ́jìtì ààrẹ èèyàn ṣe ó dàbí pé kíyàn ní bá ṣe wà nísìn kán gbé ẹ́mbásì jẹ́ kí n sọ fún ẹ different ẹ̀ ẹ́mbásì nàìjíríà àti ẹ́mbásì amẹ́ríkà kan gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn kò yẹ ẹ́ sí ṣó mọ̀ pé ẹ́mbásì nàìjíríà ò ní rèrò ń bẹ̀ ò ní rèyàn ní ẹ́mbásì nàìjíríà bẹ́ẹ̀ ó máa rèrò ní ẹ́mbásì amẹ́ríkà bí kéèsì yẹn ṣe rí nìyẹn o ṣó ní gbogbo àwọn tí àlìjọ̀nú oríṣiríṣi òun náà fẹ́ pàṣẹ fún yàn kéèyàn wọlẹ̀ kásákámọ̀ sùn kílẹ̀ mú ó fẹ́ lọ bàlágbìlì mọ̀nà kó jù sínú náà kí náà máa jò kó mọ̀ pàfà ṣẹ́hù ni ó fẹ́ pe owó sínú kọ́mbọ̀dù fún yàn ó lọ jí inú mẹ̀múnà ìpé gbogbo owó wá fún àwọn tí ra wèrè bẹ́ẹ̀ àwọn àlìjọ̀nú ni tẹ́lẹ̀kọ́ bá náà fẹ́ gbówó wá iṣẹ́ àlìjọ̀nú ni jínú mẹ̀múnà àwọn apákan àfáà jẹ́ pé àyá àná ni wọ́n máa ń ṣe jọ sátọ̀dé ló máa ń rìn láwọn àwọn àgbákò nǹkan tó jẹ́ pé tó orúkọ Ọlọ́run ló máa pè é bó ṣe wọ́n fún ẹ ní tákàdá yẹn má dánwò tí wọ́n wò pé ṣèbókàn sọ pé am kìnnìkan ni má dánwò am kìnnìkan tó wò yẹn tó bá di pípé tán nǹkan tó máa rí ilẹ̀ ọmọ Yorùbá wá ní ilẹ̀ aga jù yàn lọ ìwà wà nù yàrá wà rò pé ibo ló wà yìí tí wà kàn máa pè tí àtọ̀ tùràrí ṣe kíníkan ẹ̀sọ̀ àgbòmọ́ta afá oní alif tefurid ẹlọ wo ismu tí wọ́n pè ní ismu láìlà azam tí wọ́n pè ní alif tefurid yìí ẹlọ wo ọ̀pá ló bẹ̀rẹ̀ dé parí yá ìlú ni àwọn ọ̀pá mi tó lè pè wà kọ́ waste time ẹ láti kọ́kọ́ fi kram ọ̀pá sórí tùlàfẹ́ àlèkùnrin so ọlọ́run ọba ní àwọn tó ti ṣíwájú nínú àwọn ẹni ọlọ́run ọba nínú àwọn ànábì ọlọ́run ọba àwọn tó tún ṣíwájú yín nínú àwọn ẹ̀dá èèyàn bíi ti yín lọ́kùnrin lóbìnrin tí wọ́n jó nígbàgbọ́ òdodo àwọn ọlọ́run ọba gbé nìran bá wọn afàìrí jẹ àìrímu apamọ́lọ́mọ akẹwọn lábùkù adàwọn láàmú ọ̀tá dìde sí wọn oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ sí wọn àwọn míì àìsàn ni wọ́n fi lò gbà adàwọn láàmú débi pé wọ́n lẹ́lòmíì jáde kúrò nu lẹ́kọ̀ọ́ owó lé san
àfà ò fẹ́ wọ́n lé òun jáde kúrò ní owó àsì ìtìjú pé tó bá lé òun jáde kúrò ní wọ́n máa lóhun àfà èmi ò bẹ́ lọ́wọ́ ẹ̀kọ́ lé mi jáde kúrò ní bẹ́ẹ̀ tó bá lé mi jáde kúrò ní kò sí ò bá gbé sórí social media mo sọ fún ẹgbẹ́ lọ́wọ́ ni mí ṣé mo sọ fún ẹgbẹ́ mo lówó mi bẹ́ẹ̀ wọ́n mú gàrí kí wọ́n lọ ṣó ẹ̀ mo sọ fún ẹgbẹ́ Dangote ni mí nínà àbí mi ṣe níyẹn o wà máa tawfiqin illa billah ẹni tọ́lọ̀ ò bá bọ́ mọ́ ó máa kúrò láyé lọ́jọ́ náà so èmi ò ní kiri mo lè fẹsẹ̀ rìn ìwọ́n sì ìwọ́n lò lè fẹsẹ̀ rìn ó ti pera ní nǹkan tó jẹ́ fala tuzakku anfusakum huwa a'lamu biman ittaqa má pera ní nǹkan tó tó má pera ní nǹkan tó jẹ́ àwọn ò jẹ́ nǹkan kan mi lówó mi látàrí so bí mo ṣe wà ń sí béèyàn rí mi nínú kẹ̀kẹ́ mọ́rúwá kò lè bú mi ìjẹ́ mo sọ pé mo ní ọmọ jì but ẹ ti pera yín ní nǹkan tẹ̀ tó ẹ̀yin àfáà ṣéwù ẹ̀yin àfáà ẹlẹ́bọlógún ẹ wá ń sáré ẹ fẹ́ gbàdánwò ọlọ́run ọba ọlọ́run láwọn tó ṣíwájú yín wọ́n ti gbàdánwò ọlọ́run ọba gbogbo pé ó ń ṣoògùn ṣorí pé mo ti proof ẹ̀ fún ẹ sí kò make sure kò save kìíní mo ti proof ẹ̀ fún ẹ bọ́ ló ń ṣe wá gbọ́ ìwọ tó tún ní ṣéwù ẹ̀ àgbà ẹlẹ́ lọ́jọ́ àlèkè àmọ̀ ìwọ tó ní ṣéwù ẹ̀ àbá ẹ̀rọ jẹ́ lọ́jọ́ àlèkè àmọ̀ ayé ẹ̀ ló fẹ́ tẹ̀lé ìmọ̀ ni mo ń sọ sí ṣéwù ẹ̀ ò lè rojọ́ bẹ́ẹ̀ ni àwọn ẹni ọlọ́run lè ṣìpẹ̀ fún yàn àwọn ànábì ọlọ́run wọ́n lè ṣìpẹ̀ fún yàn àwọn ẹni ọlọ́run wọ́n lè ṣìpẹ̀ fún yàn tó jẹ́ ni ọlọ́run tòótọ́ àmọ́ tó bá ṣìpẹ̀ fẹ́ni tó ṣe kèfèrí tó ṣe bọ́ sọ́lọ́run ọlọ́run ò ní gbà lọ́wọ́ wọn mọ́ ètò torí ògùn òkè oṣògùn oṣó lẹ́ǹsì àbáwọ̀rò kí ló dúró sí ṣọ́ọ̀bù kí lọ́pẹ́ máa rò pé kí ní pé béèyàn méjì bá wẹ́wà àti pé kí ní yẹn ń ṣiṣẹ́ nǹkan tó ń jẹ́ ẹbọ nìyẹn ṣerékù nìyẹn ó ti ṣẹbọ bẹ́ẹ̀ ni pé kí ní yẹn ni o àná mi ti ẹ̀rẹ́ yẹ èèyàn bíi márùn kí ní yẹn ṣiṣẹ́ ó dáhùn kí ní yẹn dáhùn ṣé orí pé sọ pé no torí wọn mọ̀ wọ́n rò pé àṣẹ bí orí ọ̀ká ló wá mú pọ̀ àti ewé kíní kò sẹ́bọ̀ ń bẹ̀ ṣó orí ọ̀ká nìkan náà ló jó ó dẹ̀ ti kú orí ọ̀ká ti kú ó dẹ̀ rá ni àbí ló wá jó ó wá ní kó la lóyin pé mo fi ṣẹ̀sáǹpù ni o pé tó bá ti débi iṣẹ́ èrò máa pọ̀ níbi ọjà wọ́n wá débi ọjà wàláhì àbí kò rí bẹ́ẹ̀ bó ṣe látọ̀rẹ̀ tó débi ọjà kò sí ìgbọ́tọ̀kùnrin àwọn máa sọ fún ẹ pé kíní ṣorí bẹ́ẹ̀ ń fẹ́ kíní yìí ó máa survey ẹ̀ ó ti ṣẹbọ̀ tó ní ṣọ́wọ́n pé kíní yẹn lọ́kọ̀ ẹ máa wà nǹkan tó ń pè ṣe òjò bẹ́ẹ̀ lọ ọlọ́run bá ní gbogbo àwọn ànábì ọlọ́run ní wọ́n lára òde bíi pé wọ́n pariwo pé má àwọ̀ màtá nasrullahi ìgbà wo lànà ọlọ́run máa dé wá bá wa pẹ̀lú gbogbo ìyá yìí ọlọ́run bá dẹ̀ jẹ́ kí wọ́n mọ̀ pé àwọn tó jẹ́ tòótọ́ tí wọ́n ní NAFDAC number ìjọba ọlọ́run bá dání nìyẹn tọ́lọ́run dán wọn wò ìgbà tọ́lọ́run rí pàdánwò yẹn pọ̀ pé wọ́n ké ọmọ wọn nígbà míì ọlọ́run aláìkí kéèyàn ké yẹ́bọ́ ló gbọ́ ni ìwọ àlìkùrì àlì sórí áfíìsù ni ẹ ìwọ ọmọ náà kàlífàtíà ọlọ́run àwọn adé àwọn alẹ́ tó bá ti wá ké tó ké níwọ̀n nìkan nílé tó ké ọlọ́run á ní mo wà pẹ̀lú ẹ̀ àwọn ànábì ọlọ́run tó tọ́ wọ́n ké àwọn àfáà tó tọ́ àwọn ẹni ọlọ́run torí kò sọ pé àwọn àfáà bíi amọ̀nù ló ló ń bẹ̀ àwọn onígbàgbọ́ òdodo tó wọn lọ́n dánwò tó yẹ pé wọ́n fi wọn lọ́lé babaláwo wọn ti torí ẹ̀ṣẹ̀ bọ wọn ti torí ẹ̀ gba rìbá wọn ti torí ẹ̀ ṣàbòsí wọn ti torí ẹ̀ fi nǹkan tí òkú nǹkan kú nǹkan wọn dúró tán débi pé wọ́n dúró débi pé ìdúró yẹn ìnira yẹn wá pọ̀ débi pé wọ́n pariwo ọlọ́ ìgbà wo ló bá tẹ̀ ṣàánú wa gan ìgbà wo làánú ẹ̀ máa sọ̀ kalẹ̀ ọlọ́run á dá wọn náà pé ala inna nasrallahi qaribun àránṣẹ́ ibi ọlọ́run bá ti dé tán so torí náà èmi àtẹ́ta wà nínú ìṣòro no condition is permanent òyìnbó ló sọ bẹ́ẹ̀ òyìnbó dẹ̀ ráìtì orí ọlọ́run ní pé àránṣẹ́ ibi ọlọ́run bá ti dé tán so gbogbo ìṣòro tèmi àti ẹ̀ wà yìí but o má lọ fi kún owó àwọn kan wọ̀nyẹn lọ dànù o ní ìwò o ti ṣe bọ́ o confam ní o so yẹ lọ bẹ́ẹ̀ ẹni tó lóun kọ́mítì ẹ̀ sí ọrùn ṣéwù òun kó lọ bá wo súrátù Tawba ìpé ṣéwù òun àwọn ṣéwù wa máa yọ wá lọ́dọ̀ ọlọ́run àwa ò mọ ọlọ́run àwa ò mọ ànábì ṣéwù làwa mọ̀ àwọn àfáwà lóníká máa jó ogun wọ́n máa gbà wálẹ̀ lọ́dọ̀ ọlọ́run lóòótọ́ ni ó rí pé èmi ò kí ń ṣọmọ àlè àfà ọmọ àlè àfà ló máa sọ pé kò sẹ́ni ọlọ́run ẹni ọlọ́run wà torọ́ ọlọ́run bá sọ pé wọ́n wà you understand òun náà ló sọ ń bí náà
Ọlọ́run bá ń sọ fún wa ní Suratu Tawbah yẹn pé man kana linabiyyi wallazina amanu an yastaghfiru lil mushrikina walau kanu ulil qurba min ba'di man tabayyana lahu innahu azabun jahim. Ọlọ́run bá ní man kana linabiyyi gbogbo àwọn ànábì pátápátá kan parapọ̀ pé wọ́n fẹ́ bẹ òun Ọlọ́run ọba. Man kana linabiyyi gbogbo àwọn ànábì pátápátá táwọn Ọlọ́run ọba dá ta fún nírò ta ránṣẹ́ àtẹ̀yítà ránṣẹ́ gbogbo àwọn ànábì Ọlọ́run ọba wa kí wọ́n wá tò kún line up báyìí. Wallazina amanu àti gbogbo àwọn àfáà àti gbogbo àwọn onígbàgbọ́ òdodo káwọn náà tún wá line up papọ̀ báyìí. Tó pàwọn eléyìí wọ́n pure ẹnu wọn tọrọ níwájú àwọn Ọlọ́run. An yastaghfiru kí wọ́n bọ́ ṣe line up yẹn àwọn àfáà tòótọ́ àwọn onígbàgbọ́ tòótọ́ àwọn ànábì tòótọ́ bọ́n ṣe line up yẹn. An yastaghfiru kó jẹ́ pé wọ́n fẹ́ tọrọ àforíjì lil mushrikina fẹ́ni tó ti ṣẹbọ. Ṣé ọ̀pọ̀lọpọ̀ máa ń tijú àwọn ànábì Ọlọ́run kò sọ pé ànábì kan gbogbo ànábì ló sọ orígbà ànábì ẹ̀ ṣe pọ̀ tó gbogbo àwọn ànábì ẹ̀ ló dẹ̀ ní ránkì gbogbo àwọn àfáà yẹn náà ló ní ránkì gbogbo àwọn múmìnì náà ló ní ránkì tó jó nígbàgbọ́ òdodo. Ọlọ́run gbogbo àwọn tó lọ dẹ̀ fẹ́ rí nìyẹn àwọn tó lọ fẹ́ gbọ́ ọ̀rọ̀ wọn nìyẹn. ẹsẹ̀ lọ sàn Ọlọ́run bá ní kí ogun wá line up bẹ́ẹ̀ an yastaghfiru lil mushrikin kí wọ́n máa bẹ èmi Ọlọ́run ọba pé kí n forí jẹ ẹlẹ́bọ kan. Ṣó tí kò ti mọ̀ túmọ̀ ẹbọ ológun ogun nǹkan tó gùn tó ń lani lóògùn kèfèrí ni ẹ́ ẹlẹ́bọ ni ẹ́. A ní ogun tó lọ́pẹ́ ọ̀tọ̀lẹ̀ ogun ọ̀tọ̀lẹ̀ ẹbọ ogun the same thing ẹbọ the same thing idán the same thing. Èṣù àṣetọ́nù ń ṣiṣẹ́ lábẹ́ gbogbo nǹkan wọ̀nyí pé tẹ́ bá ti pa nǹkan kan pọ̀. Ó rí pé nígbà tí Fáráò àtànábì Mùsá ṣe kíní ni wà rí pé àyà yẹn sọ fún wa pé ayúnú náàsà kíní kan ipé báwọn ẹ ṣe ju kíní sílẹ̀ wọ́n ti fi oògùn wíṣe ojú àwọn èèyàn. It's understand? So bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn nǹkan pé wà rí gbogbo àwọn tó wọ́n láwọn ń tà àwọn bí táwọn náà ti gbé rí tó máa àwọn bàbá oníkòkó tó lọ fògùn gbin kòkó tó lọ fi nǹkan wọ́n igi kòkó pé kòkó lè so gbogbo wọ́dà wọ́n tálíkà bí èkúté lé ṣọ́ọ̀ṣì ẹlòmí stroke ló pa tó rò fi nǹkan fárẹ́sì kí yẹn. Àwọn màmá oníbàtà àwọn màmá aláṣọ wọ́n parẹ́ àwọn mídẹ̀ wà láyé nínú wọn bí ẹni tí ò sí torí wọn ló legit so Ọlọ́run bá ní kí gbogbo àwọn ẹni Ọlọ́run kí wọ́n line up àtàwọn ànábì Ọlọ́run ọba kí wọ́n wá ní wọ́n fẹ́ bẹ̀bẹ̀ fún ẹni tí wà ní pọ́lọ́run ní sọ̀rọ̀ kó má ṣe Ọlọ́run ọba ló rọ́kàn wa lóòótọ́. Ìgbà táwọn ẹ bá fẹ́ bẹ̀bẹ̀ táwọn ànábì Ọlọ́run bá fẹ́ ṣìpẹ̀ fún àtàwọn ẹni Ọlọ́run ìwọ tó ní ṣéwù ẹ lóní kó má máa kírun ṣéwù ẹ lóní kẹ máa mọtí ṣéwù ẹ máa bẹ̀bẹ̀ fún wa tí ṣéwù ẹ bá jẹ́ ẹni Ọlọ́run tòótọ́ tí wọ́n dẹ̀ lọ fọ́ọ̀lù sí ẹlẹ́bọ níwájú Ọlọ́run ní pé ṣéwù ẹ ò lè gbà ẹ́ lẹ̀ àwọn ànábì èmi Ọlọ́run bá wọn ò lè gbà ẹ́ lẹ̀. Ọlọ́run bá ní pé after ọ̀bùn kí ni wọ́n ti wá ṣe wàhálà fún gan ẹ̀yin tẹ́ jẹ́ kèfèrí tẹ́ jẹ́ mùṣírikù tẹ́ jẹ́ lẹ́bọ ṣọ́n kọ́ mọ́ ní fún ẹlẹ́sàmpù nígbà tó ṣàwúre confam lèmi sọ fún ẹ àwa ṣe ṣọ́n pé ìgbà bá ṣẹlẹ̀ síyàn ó yẹ kó máa gbádùn lecture tèmi because ó yẹ kó máa rí bíi pé òun wo fíìmù live film torí nǹkan tẹ́mi sọ nǹkan tó ṣẹlẹ̀ ni. Tá a bá ṣe oṣù lẹ́ngbà yẹn tá a ti bù sórí ní àárọ̀ a máa ti jókòó ó yẹ káwọn èèyàn ti máa wá àti wẹ ọṣẹ láàárọ̀ àti lo èyí tó jẹ́ tọlọ́tí bí oríṣi 3 4 5 tó jẹ́ pé àwọn iṣẹ́ owó wọ̀nyẹn tá ti bù sára àti látọlóyin àti jàṣẹjẹ lẹ́yìn pẹ́pẹ́ yẹn oníkíní àti wájú kò sí ní ọ́fíìsì àti wá ń wo bí pé à ń ka tíra kan gbogbo bá ṣe ń ka tíra yẹn ọkọ̀ wa ò sí ibi tíra bí ìyá ṣe wọlé lọ́wọ́ máa rò kí wọ́n ṣe pé ìyá ṣe wọlé yẹn pé látọ̀dọ̀ Ọlọ́run ọba gbogbo ẹni tó sọ pé tẹ bá lo dúdú innamal a'malu binniyat tó bá àtijọ́ pé bó ṣe ń lo yẹn ó ṣáà sọ pé Ọlọ́run ló fẹ́ dáhùn ó lè sọ pé Ọlọ́run ló fẹ́ dáhùn láyé bó ṣe ń rò pé ó ń fi kíní yẹn kọ̀rẹ́tì nítorí ọmọ pé òsí lójú ọ̀nà wọ́n fi ń kọ̀rẹ́tì ọkàn ẹ pé Ọlọ́run ló kọ́nà ṣàyẹ kí kíní yẹn ti ẹ̀ ṣiṣẹ́ ṣorí bóyá tó ń ròyìn lọ́wọ́ pé
kíní o píkì o ok ìgbà tí o fowó gba iṣẹ́ oṣoolẹ̀ tó jiná èmi ti pèèyàn bẹ́ẹ̀ rí tí mo kó lálé fún ni o tó wá tí ò wá ṣiṣẹ́ ó ṣe gbà fọ́lọ́run ó ṣe pé àbá ẹ̀ ló ẹ̀dẹ̀ gbádùn owó tó bẹ̀yẹn lọ́wọ́ mi kí ní dáṣẹ́ fún kí oṣoolẹ̀ yẹn ò ṣiṣẹ́ o àfáà ni mo sọ omi sọ pé àwọn táwọn àfáà ṣe fún àfáà tó gbà lọ́wọ́ àfáà ẹgbẹ́ ẹ̀ tó sanwó adíá àbí tẹ́nìyàn sọ pé mo ṣẹ̀ṣẹ̀ lọ gba kíní ìdé láti ìlú báyìí báyìí máa gba oye báyìí lọ́wọ́ ẹ̀ tó dẹ̀ sanwó yẹn ìgbà tó lò ó ṣe fúnkù mọ́ ó ṣe fẹjọ́ sùn àwọn àfáà yìí tó kù pé ó gba ẹ pé oṣoolẹ̀ tó fún ẹ ó yẹ kó gbà pọ́lọ́ náà ni ò jẹ́ kó ṣiṣẹ́ náà ìgbà tó dẹ̀ lóyìn tó dúró ó ti ń wo pé kíní yẹn ò ṣiṣẹ́ ókè kí ló bí bí mo mọ̀ pé kíní ìwọ ṣó oníwèé oògùn ìwé oògùn ẹ ò kí máàkì èyí tó bá ṣiṣẹ́ done confam àbí kò kàn fi báyìí máàkì ẹ báyìí èyí tó wáyé kò ṣiṣẹ́ díẹ̀ tó dákú wàá fún ní half wàá máàkì ẹ báyìí wàá fún ní half èyí tí ò bá ṣiṣẹ́ rárá wàá rọ̀gẹ̀ 0%. wàá rọ̀gẹ̀ bẹ́ẹ̀ mi ṣe ṣe nìyẹn nígbà náà ni o bẹ́ẹ̀ mi ṣe ṣe nìyẹn èmi máa ń kọ tested èmi máa ń kọ tested èyí tó bá so ẹ má ẹ̀ka yí kíní lọ́rùn ẹ bọ́ ni o mọ̀ fúnra rẹ̀ torí pé o ti ń rò nínú ọkàn ẹ pé ẹni yìí ni ipe kíní yẹn ló fẹ́ ṣiṣẹ́ so kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ẹlẹ́gẹ̀ẹ́jì gbogbo àwọn tí wọ́n bẹ̀rẹ̀ question lọ gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ máa ń lo tó ẹ pé bóyá ẹwà ń lé ọkọ àbọ́kùnrin náà tó máa rì tíyàwó wá ń bí kíkẹ́ ọkùnrin lọ àbí tíyàwó ń bí kíkẹ́ ọkùnrin lọ tó wá jẹ́ pọ́kọ ló lọ ń complain pé èmi máa lọ fẹ́yàwó mi o ó ṣe ń bí kíkẹ́ ọkùnrin ó ṣe ń bí kíkẹ́ obìnrin kò tí ẹ̀bọ́ ọkùnrin àbọ́ ń bí kíkẹ́ ọkùnrin kò tí ẹ̀bọ́ obìnrin bóyá ọkọ lọ́kọ́ sọ pé òun máa lọ fẹ́yàn mí o ṣùgbọ́n tíyàwó wà wò pé ọkọ òun máa lọ fẹ́yàn mí ọkọ náà wọ́n ń sáré ẹ lọ ń gba ìjàpá ẹ ń gba pẹ́pẹ́yẹ ẹ ń gba gbogbo ẹ̀ wípé àlọ́kùnrin ti tó ọkọ fún wa lóbìnrin ṣé ọmọ rìsọ́ọ̀tì ẹ̀ ọmọ ẹ máa ní méjèèjì ṣọ́ra wọn ọlọ́run máa ń mú àwọn àdánwò kọ̀ọ̀kan wá o but kì í ṣe pé bó ṣe pọ̀ tó láyé yìí òòrè èèyàn tó ti bá já tó ẹ̀gẹ́ ti ẹ̀gbọ́rí tí bọ́dì jẹ́ èèyàn tó rí jórí ajá ìjẹkújẹ tó fi ṣe àlùjọ̀nú wọn fẹ́ gbaṣẹ́ ọlọ́run èṣù ó ń wà ó dẹ̀ pé kí wọ́n máa wà lórí line kí wọ́n máa sáré kí mọ́tò méjì wà lórí feed kó máa sáré ṣọ́n kó máa wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn ìpá fẹ́ gba wájú kan èṣù fẹ́ gba wájú lànà Muhammad sallallahu alaihi wasallam fi sọ fún wa kó tó pé nǹkan mi lè ṣíwájú kádàrá ni èṣù àti oògùn ló máa jẹ́ number 1 tẹ́pẹ́ nǹkan mi lè ṣáájú kádàrá nǹkan mi lè yí kádàrá padà oògùn ni ìwọ́n lè fẹ́ yí kádàrá padà ní pé o ò rí náà wọ̀n wá bẹ̀rẹ̀ iṣẹ́ tó o fẹ́ fún oògùn kún so èṣù bí inú dẹ̀ ní wá rí pé odidi ayé kan ni bọ́lọ̀ ṣe ń ròyìn wá rí pé jẹ́ mo ń sọ̀rọ̀ wá rí bọ́lọ̀ ń lo jahannam fún mo dẹ̀ sọ fún pé nǹkan tí ò yéèyàn nǹkan tí ò lè explain ló ń jẹ́ bẹ́ẹ̀ nígbà tó ń sọ pé wa iza antum ajinnatun fíbù tó ní kún umu àti kún nígbà tó lọ́fẹ́ máa sọ pé ìgbà tá a wà nínú àwọn ìyá wa wà rí pé kì í sọ̀rọ̀ inú yìí kì í ṣe inú yìí lọ́lọ́wọ́ bá ń sọ mọ́ inú yìí ni òbọ̀ tí nǹkan tó ń sọ pé wà nínú àwọn ìgbé ìgbà tẹ́ wà nínú àwọn ìyá yẹn ibi tẹ́ wà yẹn wà lẹ́hà alámì kan ni àgbáyé kan ni tí ò bá jẹ́ àgbáyé kan ni ó rí ni tó fi sọ fún ẹ pé qada rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsana tó bá lọ ṣe wèrè pẹ̀lú ìyá ẹ̀ lásán ó ń lọ jahannama ni ó máa rákò wọn náà ni lábísí náà fi sọ pé jẹ́ jannatukum tahta aqdami ummahatikum àlùjànnà wa wà lábẹ́ ẹsẹ̀ ìyá wa tó bá ṣe wèrè jù tó bá dúró sí ẹlọ́run pé ọlọ́run iná ni kó máa lọ kí ìyá yẹn sọ bẹ́ẹ̀ wàláì ó ń lọ náà ni ó ti tẹ̀lé ṣéwù ṣé o ti fún ẹ ládùúrà òwò náà ti di gáúsù ó ti di jàlálà ó ti di gbogbo ẹ̀ ó wá ṣe mistake pẹ̀lú ìyá ìwá sọ fọ́lọ́run ọlọ́run gbogbo nǹkan tó lòun ṣe tó lòun wájú ẹ̀ tó lòun rí kíní wèrè yìí tó bá rú ẹ lójú sọ fún pé kó bùn ẹ lè pè yẹn pé kó máa ti kọ́kọ́ máa rí látọ̀ ayé kó tó lọ jóná kì í pẹ́ o wàláì lẹ́sẹ̀kẹsẹ̀ tó sọ yẹn àrùn máa rọ̀ mọ́ ni ó jàre ẹ̀ ó jẹ̀bi ẹ̀ so ẹ̀kọ́ ọbẹ̀ yẹn náà tún jẹ́ ká tọ́jú àwọn òbí wa ká wà very careful pẹ̀lú àwọn òbí wa ká dẹ̀ tọ́jú wọn dáadáa ẹnìkan
àwọn tó lè báyọ̀ bẹ̀bẹ̀ wọn ò lè bẹ̀bẹ̀ fẹ́ni tó ṣoògùn kú o èyí ká lọ túbà o wọn ò lè bẹ̀bẹ̀ fẹ́ni tó ṣẹbọ o ẹ̀yin tẹ́ ló ń jẹ̀yẹ kú jẹ pé obìnrin ni mò ń fẹ́ ọkùnrin ni mò ń bí púpọ̀ jù ó máa bí ọmọ tó máa ní nǹkan ọkùnrin méjèèjì ló máa ní àbí kò bí mi kápá ẹ̀dà bìkíní àbí kò bí mi kó lọ gbórí ẹlẹ́dẹ̀ wá àbí kò bí wàá rí àwọn fọ́ọ̀mù tẹ́ ń rí láyè sí yẹn ẹ lọ ń tọ́ pínpín ok nígbà tí olóòfẹ́ bí obìnrin wọ́n wá ń ṣe nǹkan ìjàpá fún ẹ wọ́n wá ń kọ orúkọ àlìjọ̀nú fún ẹ mú lè fi máa rá àwọn ọmọ míì ó lè lẹ́sẹ̀ mẹ́rin abẹ́ kiri wọn ni ẹ lè rọrí ọlọ́run máa ń ṣe àdánwò ọlọ́run máa ń wá bẹ́ẹ̀ bọ̀tì àfọwọ́fà ló pọ̀ jù àdánwò ọlọ́run ọba ó máa ń wá once ni but most of it ẹ rí yẹn wọ́n fẹ́ bọ́kùnrin bí obìnrin ti pọ̀ jù wá lóun fẹ́ là pé ọkùnrin ó ń wù méjèèjì lọ́mọ so wọ́n béèrè question yẹn so àníkà sọ ẹ má lọ máa yálé wòlíì gbàdúrà ó wà ní oyún ó fẹ́ bọ́kùnrin ó mú òróró wòlíì Miss Paris àtòróró ó mú ọ̀tún tí àfáà náà fi orúkọ àlìjọ̀nú kọ ó lọ ń gbàṣẹ jẹ ìjàpá lọ́dọ̀ babaláwo ó ti pọ́nmọ́ rẹ́dì ìwọ́gbọ́n yẹ kó máa expect pé ìjàpá ló máa bí ó yẹ kó máa expect yóò mọ́ ní ó ń gbòòrò ṣọ́ọ̀ṣì ó mú ọ̀tún tó ń kọ orúkọ àlìjọ̀nú sí òwò iná ló lọ́gbà ìjàpá àti gbín ló ń jẹ́ lóru wọ́n làbádé o so kọ́lọ̀ ń ṣàánú wa bí àwọn nǹkan wọ̀nyẹn ṣe jẹ́ nìyẹn so ọlọ́mọ ìkárí wàhálà àdúrà wa gbà ẹ jẹ́ ká jẹ́ ẹyọ̀kan ní táìmù mọ́ àmọ́ lọ́wọ́ bá sọ fún wa àyà kejì yẹn máa lò ní next week gbogbo nǹkan tá ń dààmú lé lórí ọlọ́run bá ń sọ fún wa ní súrátù Zumur ó ní awalam ya'lamu anna Allaha yabsutu rizqa liman yasha'u wa yaqdiru inna fi dhalika la'ayatin liqawmin yu'minuna qul ya ibadiya allazina asrafu ala anfusihim la taqnatu min rahmatillahi inna Allaha yaghfiru dhunuba jami'aha ibẹ̀ mo máa ń tú àyà dáadáa tó ti gbọ́ ọlọ́run bá sọ pé inna Allaha yaghfiru dhunuba jami'aha ọlọ́run bá ní gbogbo ẹ̀ṣẹ̀ ló lè forí jiyàn the same ọlọ́run yìí náà ló ń sọ náà nípa ní pé inna Allaha la yaghfiru an yushraka bihi ẹni tó bá ṣe ẹbọ fẹ́mi ọlọ́run òun láforíjì kọ̀ọ̀kan tó máa ṣe má lọ gbójúlé inna Allaha taqnatu min rahmatillahi tọ́lọ́run sọ ẹ̀ má gbójúlé inna Allaha yaghfiru dhunuba jami'an tọ́lọ́run sọ ẹ̀ má gbójúlé ọlọ́run bá ní awalam ya'lamu anna Allaha yabsutu rizqa liman yasha'u wa yaqdiru èmi ọlọ́run ọba ni mo ti ṣe ètò arísìkí pé ẹni ilé 100 ló máa kọ́ mọ́tò máa jẹ́ 50 ẹni máa kọ́lé 20 ẹni máa ra pléènì ẹni máa ra jẹ́ẹ̀tì ẹni máa kọ́lé lórí òkè ẹni máa kọ́lé onílẹ̀lẹ̀ ẹni máa nílẹ̀ kò ní kọ́ ẹni òtẹ̀ nílẹ̀ kò ní ràn kankan ẹni inú wa ní kọ́ yàrá kan ẹni máa kọ́ yàrá méjì ẹni máa kọ́ yàrá mẹ́ta room and parlour ẹni máa kọ́ ẹni máa kọ́ 3 bedroom ẹni máa kọ́ duplex ẹni máa ogeti ẹni máa ra roman jepu ẹni máa ra ìjàpá ẹni máa ra bẹ́ǹsì ẹni máa ra láwọn mọ́tò yẹn lóríṣiríṣi àti lórí àwọn nǹkan àrísìkí ayé bẹ́ẹ̀ wàyé kídírù èmi ọlọ́run ọba ni mo ṣe gbogbo ẹ̀ mo ti tó gbogbo ẹ̀ sábẹ́ kádàrá ẹgbà kádàrá èmi ọlọ́run ọba tó bá rí dé kọ́ ìbọn táyà ń sọ fún wa nìyẹn ní súrátù Zumur pé awalam ya'lamu Quran súrátù Zumur yẹn 39 àbí yà Quran chapter 39 verse 52 to 53 yeah. Quran chapter 39 verse 52 to 53 ọlọ́run bá ní gbẹ́kádàrá àfáà ṣéhù ọlọ́run ní gbẹ́kádàrá kó ronú pìwàdà àfáà mọ́mù ṣọ́ọ̀ṣì ọlọ́run ní gbẹ́kádàrá kó ronú pìwàdà àfáà tí ò ka ọmọ ìlú kú ọlọ́run ní gbẹ́kádàrá kó ronú pìwàdà ọmọ kéwú tó ń dalẹ̀ àfáà ọlọ́run bá ní ronú pìwàdà má dalẹ̀ àfáà mọ́ èmi mo sàfáà bẹ́ẹ̀ má ń fi àfáà mọ́ èmi ni mo gbé àfáà ga ẹ̀yin àfáà àtẹ́jọ wà nínú ìlú kan ní
abẹ́jọ́ wà ládùúgbò kan ni ọlọ́wọ́ gbé kanga wọ́n ògbọ́ni àwọn yẹn sí mú náà rọ́kàrọ́ bí ka nánú kazamna bainahum ma'ishatahum fil hayati dunya yìí ṣe bẹ́ẹ̀ mú lọ wa rafa'na fawqa babin darajatin ó mọ yẹn náà ọlọ́run bá ní mo gbé àwọn apá kan ga ju àwọn apá kan lọ nínú yín ìwọ wá lọ sọ pé kò ní ga lójú ẹ á dẹ̀ ga lẹ́yìn ẹ̀ wọ́n máa nà ní kí á mọ̀dé ó rí pé mo sọ fún ẹ èmi ò tí ì ṣe tán o kò yí ẹ o lè máa dìṣó mẹ́ẹ̀dẹ̀ ní kí rán ẹ sí àwọn èèyàn wa ń bẹ̀ tó bá tó wá yá lónìí mo sọ fún ẹ kì í ṣe wọ gbogbo wa bá ṣe wà yí ìkẹ́lá jẹ́ fúnra wa àjàmáàtò ráàmà ẹ jẹ́ ká gbà fúnra wa ẹ jẹ́ ká ṣe dáadáa síra wa ẹ jẹ́ ká yọ́nú síra wa ẹ jẹ́ ká fòótọ́ bára wa lò ẹ ká finú kan bára wa lò ẹ mẹ́ẹ̀ ká ṣe mọ̀náfìkì kéta kéèrò kéésàn ẹ jẹ́ ká jìnà sí awàlámiyálàm ló sọ fún ẹ̀yẹ ọgbà kádàrá ló sọ bẹ́ẹ̀ ó ní awàlámiyálàm anallaha yabsitu rizqa liman yasha'u wa yaqdiru idiọ́tì kan pera ẹ̀ láfàmbí tó ń dájọ́ wèrè ó sí náà tó lọ́n sọ yìí ó gbọ́ ni ọlọ́run gbogbo nǹkan tí mo tẹ́mi ìkan mú káfẹ́ látẹ̀kọ́ yẹn tí mo sọ pé ọlọ́run ló pin tọ́lọ́run ní kò gbà kádàrá yẹn ọlọ́run inna fi zalika la ayatin liqawmin yu'minun gbogbo nǹkan tó wọn lọ́wọ́ bá sọ pé mo máa gbẹ́pà kan gẹ́gẹ́ apá kan lọ mo máa ṣe nìkan lólówó èmi mo máa yẹ́kẹ́ nìkan lọ́lá èmi mo máa yẹ́kẹ́ nìkan rí ṣe èmi mo máa jẹ́kẹ́ nìkan rí wọ̀ èmi mo máa jẹ́ kí neighbor ẹ kó tó máa fún ẹ ní gàrí yóò ní èmi mo ní pé kó máa sin kọ́kọ́rọ́ ọlọ́run ní inna fi zalikem lè ayé àti gbogbo nǹkan tó wọn lọ́wọ́ bá sọ yìí líkò mi yúmínú ṣó ti gbọ́ ọlọ́run ní àwọn onígbàgbọ́ òdodo ló máa gbàgbọ́ ipe ọ̀wọ́n náà ọba lòun ní kádàrá nǹkan tó bá ṣẹlẹ̀ kẹgbà fọ́lọ́run ọlọ́run lórí gbàgbọ́ òdodo ló máa gbàgbọ́ Global Dahiratu Dhikrlahi bó ṣe wà yìí tó bá jẹ́ nìkan lájọ fẹ́ dọ̀dọ̀ ọlọ́run ẹni ṣó ń bẹ̀ ni o wàláì tó bá kẹ́ nìkan tẹ́nìkan bá tún já lábò sí máa tún já ẹ̀dànù confirm lèmi sọ fún ẹ máa tún já ẹ̀dànù gbogbo ẹ̀dẹ́ tẹ́mi tó lẹ̀ kúrò nínú Global Dahiratu Dhikrlahi ní South Africa tó wà ń bí àwọn kọ́ ni wọ́n yọra wọn o èmi ni mo exit wọn èmi mo kí ni wọ́n àwọn onílé kí lè máa ń kọ́ sí nílé ṣáìdì evict mo evict wọn ẹni tó bá lòun jọmọ Global Dahiratu Dhikrlahi tó wà South Africa ó lè là sàlátù tó bá wú o ọjà tó bá wú yàn nìyàn náà o àmọ́ sàlátù eléyìí tó bá gbé wèrè wá àwọn tó ti gbé wá síwájú náà wọ́n lè máa sọ pé àwọn làwọn ò là sàlátù ẹ̀ mọ́ o àwọn làwọn ò là sàlátù èmi kọ́ mọ́ là sàlátù àná mọ́mọ́ ni àtẹ̀lọ́rọ̀ pé alladhina amanu wa tatma'innu qulubu bi zikrillah ala bi zikrillah tatma'innu qulub akáyọjọ́ sàásìkiri papọ̀ káyọjọ́ pọ́lọ́n papọ̀ kó mú ara mọ̀ wá ìjọ wo ni mo bẹ̀rẹ̀ sí jẹ́ sàlátù ọdún tèmi ti wánú ayé tí mo ti ń lìfù tí mo ń jẹ mo ń mú mi lówó mi ìdẹ̀ tálíkà mi ìdẹ̀ ṣólóṣì so mi kì í ṣe pé bá sàlátù mo fi ń lìfù ṣùgbọ́n mi máa fẹ́ kí gbogbo èèyàn ká máa ṣe dáadáa tèmi bá wá padà lọ rí ẹpẹ́ lábò sí ni ẹ́ tí mo dẹ̀ ti ń ṣàlàyé fún ẹgbẹ́ kìíní mo máa evict ẹ mo máa lé ẹ dànù gbàgbé àsàlátù mi lè gbà ẹ kò sọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ kí ni wọ́n fún yín ṣe lásán àfà Nàìjíríà ọmọ kéwòn mélòó lọ́dún márùn lọ́dọ̀ àfà mi tí wàhálà ò ti dé àwọn ọmọ kan lò tó 5 years lọ́dọ̀ mi ẹ má wọ àwọn àfà South Africa yìí o 5 years ni wọ́n fẹ́ lò lọ́dọ̀ mi mi ìdẹ̀ ṣàbòsí pẹ̀lú wọn wọ́n mọ̀ wọ́n lè padà gbọ́ fídíò yìí I don't care ẹni tó sọ̀rọ̀ àgbàlagbà tó sọ̀rọ̀ tí ò yẹ kó sọ ló jẹ́ kí n kóró agbábẹ̀ mi ìdẹ̀ sọ pé ṣe nǹkan báyà bẹ́ẹ̀ ṣe kíní nǹkan tó ń bá ṣe kẹsọ́ síta tẹ́mi bá wọ́n sọ̀rọ̀ wọ́n á máa ní mo ń dárúkọ àwọn afẹ́ South Africa ẹni bó ṣe di pé àwọn ọmọ yẹn wọ́n ti ní pírọ́blẹ́mù pẹ̀lú mi ó wo pé ọdún márùn-ún mà ní wọ́n ti láṣìírí ẹ̀ lọ́wọ́ àgbáyà ó wá pe àwọn ọmọ yẹn kí ló ṣẹlẹ̀ bí ìpé káwọn ọmọ yẹn sọ pé mo ṣe nǹkan báyìí mo ṣe nǹkan báyìí bóyá nǹkan tẹ́tí méjì ò lè gbọ́ kó wá sọ fún gbogbo àwọn àfáà South Africa kan lọ́lọ́ mú ẹ̀yin lọ́lọ́ máa mú ẹ̀yin ní títí yín pọ̀ lọ́wọ́ wa ó pọ̀ gan-an tó bá jẹ́ kí inú bí mi máa sọ wàhálà tó kó bá àwọn tó dúdú ó tiẹ̀ sọ pé ìwọ ni information carrier àwọn kan àwọn tó dẹ̀ jẹ́ information carrier fún wọ́n mọ̀ pé o ti tẹ́ lọ́dọ̀ mi o ti kàbùkù lọ́dọ̀ mi kí wọ́n wà very careful fún ẹ torí mo máa nà yín lọ́rẹ́ papọ̀ ní
báyìí èèyàn méjì àwọn ọmọ ṣe èèyàn ó wá dá wọn pè láti lè gbọ́ pé bóyá mo ṣàṣemáṣe kan kó wá sọ fún gbogbo àwọn àfáà South Africa kí wọ́n wá sọ kiri kí wọ́n wá ṣe lecture lórí mi kí wọ́n wá tìmù wọn mi lórí ìgbà tó wá pè wọ́n jọ mọ́ òun ló sọ pé àfikẹ́ gbẹ kádàrá tó wá pè àwọn ọmọ wọn yẹn àwọn ọmọ yẹn bá sọ pé àfáà nǹkan tó ṣẹlẹ̀ ní nǹkan tó wá rí pé nǹkan tó ṣẹlẹ̀ yẹn àwọn ọmọ yẹn ló jẹ̀bi mi dé ọ̀rọ̀ yẹn ò fẹsẹ̀ múlẹ̀ ló ṣẹ̀ wá intervene ọ̀rọ̀ tẹ́mi sọ sí mídíà yìí ẹni tó lọ́rọ̀ gangan mo sọ fún lójú ẹ̀ báyìí mo ní àwọn ọmọ tẹ́ ẹ pè yẹn ẹ pè wọ́n torí tọ́lọ́run tànábì ẹni tó lọ́rọ̀ ó lè máa wò mí báyìí mo sọ fún ẹ bẹ́ẹ̀ nínú South Africa wọ́n lè máa mọ̀ ẹ́ ń sìn wọ́n máa mọ̀ ẹ́ ń sìn mí ní dárúkọ ẹ̀bẹ̀ tí wọ́n máa mọ̀ ẹ́ mo sọ fún ẹ bẹ́ẹ̀ pé afárá bàbá yìí àwọn ọmọ tó torí ẹ̀ wá yìí ṣe bẹ́ẹ̀ ti pè wọ́n ìgbà tá ẹ pè wọ́n yẹn ẹ pè wọ́n torí tọ́lọ́run o ẹ pè wọ́n bíi pé mo máa láṣìṣe torí pé wọ́n ti pẹ́ pẹ̀lú mi wọ́n ti lò bí ọdún 5 pẹ̀lú mi yẹn wọ́n máa láṣìṣe mi lọ́wọ́ so kẹwàá lè sọ fún gbogbo àwọn afá South Africa pé lecture tó kú lé àwa náà ti mú òun náà ẹ lè mẹ́ni tọ́lọ́run ọba ò bá mú ẹ understand mo lè sọ fún bẹ́ẹ̀ ó dẹ̀ padà ń dá sọ́rọ̀ yẹn nǹkan tó mọ̀rọ̀ ẹ jáde ni pé ká máa wo wọ́n ní ká máa wo àwọn àfà àbí ká wà àgbàlagbà láwòkọ́ṣe kì í ṣe gbogbo àfà ló lè wò láwòkọ́ṣe kì í ṣe gbogbo àgbàlagbà ló lè wò láwòkọ́ṣe ẹni tí mo wá ń sọ tó jẹ́ àgbàlagbà fẹ́ẹ̀kì ọmọ ìlú kan ni wá o àwọn ọmọ wọn yẹn wọn kì í ṣe ìlú kan o kò yẹ yí ẹ̀yẹ ìrẹsì àmọ́lú mi ọmọ ìlú kan ni wá o àwọn ọmọ wọn yẹn wọn kì í ṣe ìlú kan bẹ̀ tó ti mú àwọn ọmọ yẹn láti Nàìjíríà ló ti mọ̀ wọ́n láti Èkó ó dẹ̀ ti mọ̀ wọ́n náà nìyẹn wọn dẹ̀ mi ìsàṣírí sí wọn lọ́wọ́ náà nìyẹn wà dẹ̀ da ẹjọ́ tọ́lọ́run tànábì èmi dẹ̀ ń gbé àmọ́ náà pé ọmọ ìlú pé ibi làlẹ́ àti mọ́ra bọ̀ ọmọ ìlú torí gbogbo olú tí mi bá ń gbé èmi máa ń wà lọrin kiri ni mo láìka àwọn ọmọ ìlú mi gan mo máa ń wà lọrin kiri ní pé kí n rí lọrin àbí kí n rí Ondo state kí n rí Kàrẹ́ nǹkan méjì yẹn mo máa ń wà méjì yẹn kiri ok bàbá yìí lọ bàbá yìí wà padà pè mí ó wá parí ọ̀rọ̀ yẹn pé kí nìkan bàbá yìí padà pè mí àwọn tó máa ń jẹ́ kó pè lọrin nímọ̀ náà fi kí pọ̀ o gbogbo ọ̀rọ̀ rọ́bìṣì táwọn èèyàn míì sọ sáwọn àfáà lọrin yẹn irú àwọn bàbá ìjàjà tí ló máa ń fa o ó wá ń sọ fún mi ó wá ń dá sọ̀rọ̀ yẹn bíi pé kíní ó wá pè mí pé tóun bá ní kó òun sọ̀rọ̀ ẹ má wà gbẹlagbà o nígbà tó ti rí pé mi commit anything mi ṣe ó ní tóun bá ní kó òun dá sọ̀rọ̀ yẹn kì í jẹ́ ká yọ tọmọ ìlú kúrò ń bẹ́ẹ̀ o àwọn ọmọ wọn yẹn wọ́n jàre ní pé kì í jẹ́ ká yọ tọmọ ìlú kúrò ń bẹ́ẹ̀ ìdènà má di ẹ̀yìn àwọn ọmọ yẹn ló yẹ kóun wà o ó dẹ̀ padà wà lẹ́yìn wọn ẹ̀wọ̀n káàbùkù ṣé èmi wá rán ẹni tó bá dúró lórí òótọ́ kò sí èyí tó ké mi kí ló fẹ́ ṣe wọn bí ẹrẹ pẹ̀lú ìsàkúsà tó ń sà wọn ò tó bẹ́ẹ̀ ọdún pé kì í ṣe wọn nìkan mo bá wọ́n mọ̀ pé àwọn tó tún súnmọ́ ẹ̀rọ mọ̀ pé wọn ọ̀ṣẹ́ mi bẹ̀ tó máa kó bá wọn ó máa kó bá wọn ó mọ̀ pé ọ̀rọ̀ máa ń bèèrè information lọ́wọ́ mi tí máa ṣe lecture tó bá strange ìwọ ló máa pè mí pé ta ni mò ń bá sọ̀rọ̀ ta ni mò ń ṣe kíní ìwọ ló ń fún gbogbo àfáà South Africa ní information nípa mi so ìwọ ayé tó dẹ̀ ti lọ pera ní ìbọn tó níwájú mi fáwọn àfáà yẹn mo fẹ́ wọ́ ẹ torí mọ̀náfíkí wọláyé sínú sọ́ọ́lì mi náà ilé àzára ẹni tí mo ń sọ ìkó tó sọ̀rọ̀ méjì àti ní mọ̀náfíkí ẹni tí mo ń sọ nǹkan méjì wà tó ní tẹ bá ń sọ̀rọ̀ lórí fóònù tó bá jọ̀rọ̀ àṣírí ó máa rìkọ́dù voice ẹ lọ sẹ́ndì ẹ̀sẹ́ lómi níbi kí fi ń scared I will do my voice message to you I will do whatever mo máa pè ẹ́ ò bá rìkọ́dù mi kí ló kàn mí tó bá ti jẹ́ nǹkan tí mi lè sọ èmi ò dẹ̀ ní ṣe nǹkan àṣírí mi ní ṣe nǹkan tí mi lè sọ síta gan so ẹni tó máa ń ṣọ́yàn lọ́wọ́ ṣọ́yàn lẹ́sẹ̀ ni so ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run ẹ gba kádàrá ẹ rẹ̀spẹ̀tì àwọn ìlú yẹn náà sọ pé bìládàkà ìlú ẹ nítorí gbàgbé orin ìlú yẹn gan yóò gbọ́dọ̀ fi ìlú èèyàn ṣeré ká máa sọ pé ń jẹ́ ọjọ́ ọmọ ìlú kí ọmọ ìlú ẹ máa sọ fún ẹ lẹ́yìn ìgbà tó ti jà ó ti dètè owó ìní etí ẹ owó ìní gbogbo wèrè ẹ kó tó wá láyà láàpá sọ fún ẹ pé ẹ ká yọ tọmọ ìlú kúrò ń bẹ o àwọn ọmọ yìí asúnmọ́ra jìnnì àti yín lọ wàláì ọjọ́ tí má tún kí ẹ àbí tí má tún ṣe bá gbogbo tẹ̀ fẹ́ pàdé ẹ bẹ̀tí bá ṣe mọ́ra rí tó ṣe rọra sọ yẹn àmọ́ra rí mọ́ ọjọ́ ìlìkà mọ̀ gan àmọ́ra bá pàdé ní mẹ́kà kan wọ́n pàdé lẹ́rà sá gan àmọ́ra so it's okay ẹ understand so gbogbo èèyàn tó bá dẹ̀ kúrò nínú ẹ̀sẹ̀ láti ló bá dẹ̀ ìrà tó ti kúrò ńlá ẹni kó ṣe fídíò àwa àfẹ́ mọ́ torí pé onímọ̀ náà fi kí nírú wọn ẹni tó bá ti jẹ́ mọ̀ náà fi kí àwa òwérò àwọn tó ń wérò tó ń ṣàwọ́rò
tí wọ́n ṣe wàhálù tí wọ́n ṣe Jamiu òkè ní torí wàá ṣe ìṣirò fún nǹkan tó fẹ́ ṣe aṣíwájú tí ò bá ṣe dáadáa ọlọ́run nípa pẹ́ la máa fi gbé dìde lọ́jọ́ ìkẹ́ ọmọ aṣíwájú tó wá mú gbogbo tó tún kọ́ ọmọ ṣìnà ọlọ́run ni a máa gbé dìde nígbé dìde ẹlẹ́dẹ̀ pẹ̀lú pàǹpẹ́ lọ́wọ́. ẹ understand olówó sọ fún ẹ pé àwọn alábíyá náà ana ńlá ayé sí tó ní sí kọ́lé mọ́yẹ́ ṣáà wáyé kídírù iná fi zálíkà ayati liqawmin yu'minun èmi kọ́ ni mo ní kí èèyàn fi àárọ̀ títí ẹ̀ ṣeré èmi kọ́ ni mo ní kéèyàn lo àárọ̀ títí ẹ̀ nílòkulò èmi kọ́ ni mo ní kéèyàn lo àárọ̀ títí ẹ̀ tó ti vanish tí ó lè jáde sórí social media sọ̀rọ̀ tí ó lè sọ̀rọ̀ ó tó jáde èmi kọ́ ni mo ní kí wọ́n bí mọ̀náfìkì máa yàn tó yẹ pé kó tó sọ̀rọ̀ méjì á ti parọ́ torí nǹkan tá a ṣe èyí tí wọ́n bá yìn mí èmi yinra mi kò ṣeé ṣe fẹ́ lómi ó wu ọmọ kéwù bẹ̀tì tó bá sọ̀rọ̀ kọ́mẹ́ǹtì máa yapa ni pé mọ̀náfìkì ni o alábòsí ni o kíníkan ni o fi lè jáde. So tẹ́bá anybody àfẹ́ tí o bá tún ní tìjú tẹ́bá rẹ̀ yàn tó ń sọ̀rọ̀ sórí social media ẹ̀ rìgáàdì ẹ̀ wàláì àfẹ́ni tí o bá ní tìjú ṣé kò ní pásítì ni aṣáájú níbi tá a ti ń bọ̀ àwọn ní pásítì ni kí wọ́n wá jáde sórí social media kó máa sọ̀rọ̀ ìkọ́dọ̀ wọn máa sọ̀rọ̀ nínú ìlú tó wà gẹ́ àfáà ni ẹ understand bẹ́tẹ́ ẹlòmí ò lè sọ̀rọ̀ torí nǹkan tó ti ṣe tí ó dẹ̀ ready láti change bí mo ṣe ń sọ̀rọ̀ ẹlòmí ń kọ́mìntì lọ́wọ́lọ́wọ́ báyìí kò sójúmọ́ ta ní gba rìpọ́ọ̀tù yìí ṣáwà sọ síta ni ẹ̀yin náà ń wá àṣìṣe títí wá àwọn èmi ò mú orí kan wọ́n lẹ́ni tọ́lọ́run gbé dìde téèyàn ní kó ṣubú bó ṣe máa ṣubú yẹn ó máa ṣojú ọlọ́run àwọn tó dàbí pé tí wọ́n rò pé èmi fúnra mi mo ń bá yín sọ̀rọ̀ yìí mi ìmọ̀ nǹkan tí mo lè ṣe láàrin 10 seconds bírọ́bìlì kaba mi lè sọ pé mo lè ṣe kọ́ báyìí ní 1 second mi ìmọ̀ ra mi kéèyàn kó wá lóun bá mi gbé fún 10 years àbí 2 years àbí 6 months kó wá lóun mọ èmi Muhammadu Sani wo ó mọ mi o torí èmi kò mọ́ra mi ìmọ̀ nǹkan tí mo lè ṣe wìdí ọlọ́mọ ayẹ kí n ṣe kú ṣe dé ọlọ́mọ ayẹ kí n ṣe nǹkan tó máa pa orúkọ mi jẹ́ tó máa mú mi wọná. So tẹ́wá máa ríyàn tó wá súnmọ́ yàn tẹ́wá lọ máa wò pé bí àkọ́kọ́ wá kùn tẹ́ lọ máa pè wọ́n àbí tó náà rẹ kó tó bá sọ nǹkan kan fún yín ẹni kó jáde kó sọ̀rọ̀ àtiwọ́ tó ń sọ fún àdìgíní ẹni dúró rárá àtàṣírí àtògùn àti inú ẹgbẹ́ àti gbogbo ẹ̀ jáde wà inna judana insha Allahu la umul galibuna wà inna judana masha Allahu la umul galibuna wà inna judana la umul galibuna ó mọ̀ dípé wọn náà máa ń wí orí pé kò ṣiṣẹ́ ìjàbò sí lórí kọ́lọ̀ ń jẹ́ kó borí yẹn kò lè ṣiṣẹ́ èyí tẹ̀mí wí insha Allahu dájúdájú àwọn ọmọ ogun ọlọ́run àwọn aláàbòrí nìtúmọ̀ nǹkan tá ń wí nìyẹn ìwọ́dẹ̀ ń wí bẹ̀ fọlọ́run ó lọ fàbọ̀ sí ọlọ́run ní dáhùn wọ́n láyé sí ìlú sọ́ọ́lì mi náà ilá àzára ọlọ́run ní àwọn ọlọ́mìyà làmọ́nà láyé sí túrísì kọ́lì mọ́ yẹ ṣáù wọ̀nyẹ́ kí dìrù iná fi sáàlì kára ayé àti líkọ̀ mi yú mi nùn kúlíyà ìbádìyà mú pẹ̀rú ẹrú sí mi tó tọ̀ ó rí pé ó ti sọ̀rọ̀ kádàrá gbàfọ́ ga ẹ̀ gbàfọ́ mọ́ ẹ̀ ìyá gbàfọ́ mọ́ ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ ọkọ gbàfúyàwó ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ ìyàwó gbàfọ́kọ ẹ jẹ́ ká gbà fúnra wa náà ayé ìbọ́nà máa ṣe ṣe oníkálukú wàrà fàánà fún ọkọ bá bí darajatin ọlọ́run bá ní mo gbé àwọn apá kan ga jù nínú àwọn òjíṣẹ́ gan kọ́ níbi tó ti ń sọ̀rọ̀ kan pé òun dẹ́ gbé àwọn òjíṣẹ́ mínírùn máa ń kọ̀sọ́ sínú àléìkẹ́ afẹ́ ìgbọ́yà yìí mínírùn máa ń kọ̀sọ́ sínú àléìkẹ́ ọlọ́run ní ó ń bẹ nínú gbogbo àwọn prọfẹ̀tì ṣe bẹ́yìn àfáà ní 124,000 làwọn ànábì ọlọ́run ọba apá kan nílẹ̀ àfáà sọ pé wọ́n jù bẹ́ẹ̀ lọ ayé àlùkùránì wọn sọ pé mínírùn máa ń kọ̀sọ́ sínú àléìkẹ́ ó ń bẹ nínú àwọn ànábì ọlọ́run tó jẹ́ pé ara rẹ̀ sí wọ́n lànàbì àdárúkọ wọn àti ẹ̀polówó wọn àjẹgẹ́ níbọ̀ dì mọ̀ wọn ṣé ó gba ànábì ló mọ̀ ni wọ́n fi sọ fún 124,000 yẹn wọ́n jù bẹ́ẹ̀ lọ ìmí ànábì ọlọ́run ní ẹ̀yìn èèyàn ẹ̀ sọ pé bóyá àfáà ni irú ànábì ìdírù ń sìn kò clear sí wa àwọn pé àfáà ni ànábì ni wọ́n pọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ní bí ní wọ́n mọ̀ kọ̀sọ́ sí ní àlẹ́ ìkẹ́ ó ń bẹ nínú àwọn ànábì ọlọ́run tí èmi ọlọ́run mi mo ṣe bí pé mi rí wọn mi láòdù wọn rárá ànábì ọlọ́run mi dẹ̀ ni wọn ó ń bẹ nínú wọn tí mo dárúkọ wọn jàre ó ń bẹ náà ànábì ọlọ́run ànábì mi ní wọn kọ̀sọ́ sí ní àlẹ́ ìkẹ́ ó ń bẹ nínú wọn tí mo pìtàn wọn sínú àlùkùránì tí mo pìtàn wọn sínú àtàwárá tí mo pìtàn wọn sínú tàwórẹ́tà ìnjílà sàbúrà àwọn òwe tó ti lọ gbogbo àwọn ànábì èmi ọlọ́run ọba bí wọ́n ṣe pọ̀ tó nínú wọn táwọn ọlọ́run ọba advert wọn ta dárúkọ wọn ta sọ pé àmọ̀ yín rí àwọn alápariwo yín ẹ̀rí táwọn afá bàbá àwọn afá nínú Sufi náà wá ní pé ọlọ́run dáwọn ànábì 124,000 ó wá yọ 25
lẹ́yìn 25 yẹn wá yọ márùn lẹ́yìn márùn yẹn tó wá yẹ ọ̀kan Muhammad sallallahu ta'ala alaihi wasallam ìwọ́n náà wó ya èyàn ṣe create èyàn 124,000 tó wá yọ 25 ó dẹ̀ gba gbogbo lánàbí wọ́n dẹ̀ gbà fúnra wọn ọlọ́wọ́ ní mínú wọn kọ̀ sọ sí ní àlẹ́ìkà ó ń bẹ nínú àwọn ànábì ọlọ́run tó pé àwọn ọ̀rọ̀ àpètọ́ wọn àwọn ọ̀rọ̀ ayé fún ọmọ yìí wà mí níhù òun gẹ́ ti kéwò yẹn wà mí níhù máa ń lámùnà kìsúsíhùn wà mí níhù máa ń lámùnà kìsúsíhùn èmi ò láìkí máa fóhùn ké ní o tó kó lè bá gbọ́ ọ̀gọ́ tí mo wí mí níhù máa ń kọ̀ sọ sí ní àlẹ́ìkà ó ń bẹ nínú ọkọ̀ sọ́ọ̀sì tapìtọ́ wọn wà mí níhù máa ń lámùnà kìsúsíhùn ó dẹ̀ ń bẹ nínú gbogbo àwọn ànábì wa ajẹjọ́ àwọn kan àti ẹ̀ dárúkọ wọn àti ẹ̀ kò sí tracy àwọn ànábì ara wọn gan ò tún mà kò má nínú àwọn ànábì lòun náà àwọn ànábì ara wọn àtúnjẹ́ kí wọ́n mọ̀ wà mí ní òun mọ́ ńlá nàkìsísí hùn ó ń bẹ nínú wọn tá àti ẹ̀ harvard wọn tàdárúkọ wọn ògbọ́n tó lọ́wọ́ sọ gbàkádà ara ọlọ́wà ní but bó ṣe wá bá ṣe méjèèjì tó yìí adárúkọ àwọn kan àdárúkọ àwọn kan rárá ọlọ́wà ní but bó ṣe wá bá ṣe méjèèjì tó yìí وكلم الله موسى تكليما awolo ọba abba Moses sọ̀rọ̀ o get it awolo ọba o aya shoni minimum qasasna alayka wa minimum man lam nakisusihu wa kalama Allah Musa taklima o be na anabi wa adaru ko won o be na anabi ta adaru ko won ta ri won rara wa kalama Allah Musa taklima ade pẹ̀lú bá ṣe gbogbo nǹkan wọ̀nyẹn tó asidaru ko anabi Musa tún pẹ̀lú ay daru ko to wa bá sọ̀rọ̀ wọ́n na wọ́n ó tún gbóhùn wa kàlímù láàhì ọ̀rọ̀ ọlọ́run ní pé òun ọlọ́run ọba lòun ṣe bẹ́ẹ̀ àwọn ànábì yẹn dẹ̀ gbà kádàrá fúnra wọn wo májì tó wà láàrin ànábì Sulaiman alayhi salatu wa salam sí ànábì wa Muhammad nígbàtí ànábì wa Muhammad tó arrest Furaitu tó mú àlìjọ̀nú èyí tó yáwèrè jù nínú àwọn àlìjọ̀nú yẹn dáìsí Furaitu yẹn tánàbí hukú ẹ̀ tó mú nínú mosque kí lànà bí sọ kò jẹ́jọ́ ànábì Sulaiman ní mi bá rẹ̀ so mọ́lẹ̀ kí gbogbo jọmọ́ kan ti rí kẹ́rí ṣùgbọ́n mo rí pé ànábì Sulaiman náà brọ́dà mi òun ló tọrọ yẹn níwájú ọlọ́run mi gbọ́dọ̀ bá dú ọlọ́run wọ́n ní ẹgbà kẹ́ràrà ẹgbà ọlọ́run bá ti mọ̀ pé ẹ̀ nígbà orí pópa rẹ̀ bẹ́ẹ̀ líkò mi yú mi nù gbogbo nǹkan tó wọ́n ọlọ́run sọ yìí o àwọn onígbàgbọ́ òdodo ni wọ́n máa gbà ń gbọ́ o ó wá ní kúlíyà ìbádìyà ibi olóore ọ̀fẹ́ sórí ìwọ tó ń ṣe oògùn nǹkan tó gùn tó ń lani lóògùn àti ìwọ tó ń ṣe shirik tó ń ṣe bọ́ ẹni tó ṣe oògùn ẹlẹ́bọ ni o sórí mo sọ pé ṣọmọ pé bó ṣe wé àwúrè yẹn ìgbà tó dé ṣọ́ọ̀bù kí lẹ́mí ẹ̀ sọ fún òun expect pé dẹ́n bóyá wá ríyàn márùn-ún ókè ó ṣe kọ́ọ̀lù ọlọ́run ó ṣe kọ́ọ̀lù ẹni tó ṣe fẹ́ pé bàbá mo ti ń rọwọ́ yín o àfà kí ni yẹn ń ṣiṣẹ́ jẹ́ ìṣorí bóyá sọ pé bó ṣe pa ọlọ́run yẹn tó lọ pé bàbá yẹn wípé kí ni yẹn ń ṣiṣẹ́ yẹn ó ti ṣẹbọ fọ́lọ́run ó ti ṣẹbọ jókòó sójú kan gbọ́nà náà sit down àrífẹ́ ṣe tán fún ẹgẹ́sẹ̀ bó ṣe ń kọlù bàbá yẹn ó ti ṣẹbọ ọlọ́ni so òun lẹ́yìn fẹ́ sọ pé olóògùn aṣọ sọ fẹ́ pé oògùn kìí ṣẹbọ abáfàsáyì ṣé kìí ṣẹbọ bẹ́ẹ̀ yẹn àbí kí ni wọ́n fẹ́ pẹ́ bọ bó ṣe ti lò yẹn òun wà nínú ọkọ̀ pé kíní tí mo lò yẹn ó yẹ kó ṣe nǹkan tó ń sọ fẹ́ lọ́kàn pé ó yẹ kó ṣe nǹkan kan yẹn ó ti ṣẹbọ torí kìí ṣe ọlọ́run ló sọ pé kó wá ṣe nǹkan yẹn wàá dẹ̀ pé tó bá ń gbàdúrà ìgbà àwẹ̀ kí ló ń sọ ó ṣe sọ pé ó ṣe pẹ́ níbọ̀dì ó ṣe ń lọ tàjúdù nínú àwẹ̀ ó ṣe ń lọ kásámú ó ṣe ń gbélẹ̀ jí ti sàárà lọ mọ́sìkì ó ṣe ń sunkún ó ṣe ń yílẹ̀ pé ọlọ́run ṣàánú mi ọlọ́run you don't call anybody you call Almighty Allah alone why tó ṣe ń ṣe bẹ́ẹ̀ ń gbà yẹn tó rọ ọmọ pọ́lọ̀ nìkan ló láwẹ̀ ọlọ́dẹ̀ ó ti sọ pé mo ti di gbogbo wèrè mo ti dè wọ́n mọ́lẹ̀ o àfẹ́lọ́fẹ́ sórí ibú àwọn mi ò gbọ́ràn náà ṣebí nínú àwẹ̀ àyè láwọn tó ń gbógun tó ń lo nǹkan a ní ìgbọ́dọ̀ bá ti jẹ́ kí tó bá fẹ́ kọ́mọ ẹnìkejì mọ́ nǹkan burúkú ni ẹ̀ẹ́dì gbọ́dọ̀ ni ó lè ríyàn tó ń lóògùn àyàfi tó pé káńsọ́ọ̀sì ẹ̀ ni tó máa gbéyàn wọdúlé irúmọ ewẹ̀ tọ́lẹ̀ kọta wà ń bí yẹn tó máa ní àfọ́sá ìdì bóyá ìjókòó sínú ilé ó máa ní kẹ́ skills òun ni ó fẹ́ ṣí wọ́dúrópù ó fẹ́ da nǹkan jẹ nǹkan tí òfin nílé yín jáde ẹ̀ mọ́ ó ń bẹ nínú àfọ́n bẹ nínú àwọn èèyàn bẹ́ẹ̀ bóyá ẹjọ́jọ́ tí ń tọ́lá ẹjọ́ ń tọ́lá ṣùgbọ́n ibi tó ti múra bóyá wọn nílé yẹn tọ́pẹ́ àdúrà ní àfọ́sá ìdì máa kọ yín ní
wọ́n ṣe àdúrà fatia kan ó máa mú báyìí rọ̀ṣọ́ wa máa kọ́ kò ṣe áìdì tó rọ́mọ̀ pé láìjíìtì ni àmọ́ nǹkan tó jù bóyá lágẹ̀mọ́ tó jù sínú gbò àbí tó ju ejò ògùn àwórì àfáà tó nílé ọlọ́tí tó bá mú wọ́n lè jọ àlọ́ta ẹnìyẹn ejò dúdú paramọ́lẹ̀ ẹjù sínú ògógóró ẹ̀yìn ọmọ àtàrẹ sí wọ́n ní tó bá mú láàárọ̀ ẹni tó bá sàsí ejò àlọ́ta àwọn àwórì lónìí òṣì ló ìmáàmù dẹ̀ nílé kò fẹ́ kéjì ó tàun ayàtọ̀ ní kùrìsí yóò lè hey ó gẹ́tì ẹ̀ mo tẹ̀ láìkì finishing verse yìí tí mo ń ká yìí mo máa ń dúró ń bẹ̀ díẹ̀ ó mú ògùn àwórì ọtí tí wọ́n ju ejò kò ní kankan o mo sọ yẹn tó bá fẹ́ lọ ṣe lọ máa ṣe ejò paramọ́lẹ̀ ó jù sínú ìgò ó yín ọmọ atare sí àwọn míì kan wọ́n ti ẹ̀ kì í yín ọmọ atare sí lọ́kọ̀ jẹjọ paramọ́lẹ̀ sínú ọtí ó dẹ̀ mú bẹ́ẹ̀ can you imagine ìmí àjẹjọ paramọ́lẹ̀ sínú ọtí á yín ọmọ atare sí ìmí wọn á gé màrìwò ọ̀pẹ tí ó ti la inú yẹn wọ́n á jù sínú ẹ̀ gbọ́n máa rò kú ẹ̀ wálé ni tó bá lọ sàásí ẹ ejò atáwá tún rò kú ẹ̀ wálé ẹni tó bá sàásí ẹ irọ́ ni ẹ̀gbọ́n ìṣọ́lọ́dọ̀ ọlọ́run ìwọ tó ń lo kíní as protection ẹni tó fẹ́ sàásí ẹ náà èṣù náà ló ń ánsà fẹ́yìn méjì ọlọ́dẹ̀ máa káwọ́ lẹ́rán ni wọ́n máa wò yín àwọn ò ṣe lẹ́kṣọ̀ ìgbà tí kíní kan wá lọ gbé àga tẹ́nì kan wá ń ṣe kíní lẹ́kṣọ̀ yìí làwọn fẹ́ máa ṣe àwọn ọ̀pọ̀ káwà kú sórí ẹ̀ kó máa play ẹ̀ fún generation wa lọ because nǹkan tó wáìdì ni tọ́lọ́dọ̀ yẹ kó ju wá tó díẹ̀ ń bẹ̀ ẹ jẹ́ ká sọ nǹkan tó ju wá tó náà pẹ̀lú nǹkan tó ju wá tó yẹn láwọn agbésẹ́ bẹ́ẹ̀ Kùránì àtàwọn àdìsá rẹ̀ pé tí wọ́n bá lọ dákẹ́ báyìí wàláhì jahannama ni so kádẹ́ experience ẹ̀ we don't mention any name àdárúkọ anybody àsọ̀rọ̀ síyàn àṣẹ kínní ẹlòmídẹ̀ ń bínú ó máa bínú kú ni o àbáwọn tó ń gbóṣó mi jọmọ́ kò sí nǹkan tó ń jẹ́ ọṣọ tútù o kò sí nǹkan tó ń jẹ́ ọṣọ funfun kò sí nǹkan tó ń jẹ́ ọṣọ pupa kò sí nǹkan tó ń jẹ́ ọṣọ dúdú gbogbo àwọn ìrìn àjò mẹ́tẹ̀ẹ̀ta yìí ìpalára ni gbogbo àwọn nǹkan wọn wàhálà ni ẹ̀bẹ̀ lọ́run àdúrà yapa tó wà legit orúkọ ọlọ́run bá ń bẹ ọlọ́run bá ní kúlíyà ìbádìyà mo pe ẹ̀yin ẹrú sí èmi ọlọ́run alẹ́sìnà ẹ̀yin tó ṣe pé alẹ́sìnà síráàfù aláàfúsì yìí ẹ̀yin tó yẹ pé ìmáàmù ní yín ẹ ti ṣàbòsí fẹ́mi ara yín ẹ ti ṣàbòsí sọ́lọ́run ọba ẹ ti ṣàbòsí sí àlìkùrìánì ẹ ti ṣàbòsí fún ànábì Muhammad ẹ ti ṣàbòsí sí ìsìlámù ẹ ti ṣàbòsí fún àwọn ọmọ ìyá yín nínú ẹ̀sìn kúlíyà ìbádìyà ọlọ́run ní mo pe ẹ̀yin ẹrú sí èmi ọlọ́run ọba ó ń pèrè ẹlẹ́rú sí o ó fi nǹkan fọ́kọ̀ mu ó ń pèrè ẹlẹ́rú sí o sórí ẹrú sí yẹn plural ni o àti máàmù àtàfàṣẹ́wù àti gbogbo ẹ̀ àtẹni tó ń jẹ ìfọmọ́ra àtẹni tó ń jẹ ó gẹ́tì ẹ̀ kúlíyà ìbádìyà ọlọ́run ọba rí pé gbogbo yín ẹ ti ya wèrè ẹ ti fọ́ dànù ó ń kọlù yín báyìí o ní Suratu Zumur Quran chapter 39 verse 52 to 53 kúlíyà ìbádìyà ọlọ́run ọba wàá mọ̀ kó ń pè yín sí ni ó ní mo pe ẹ̀yin ẹrẹ́sì èmi ọlọ́run ọba alẹ́sìnà ẹ̀yin tó ṣe pé alẹ́sìnà aṣẹ́ra fún alára fún sí ẹ̀yin tó pẹ́ ti ṣàbòsí fọ́lọ́run ọba yín látẹ̀kínà tó mìíràn mọ́tì láàhì this time for you kẹrò ní pé ọ̀rà pé mo pe gbogbo yín ẹ̀yin tẹ́tí lọ òun ló àfáà ni ó sponsor ọ̀ṣun wọn ọjọ́ ń ṣọ̀ṣun ni fọ́tò ẹ̀ wà lọ́dọ̀ wọn àfá mi kú òru ni wọ́n gé orí ẹ̀ ìmáàmù mi kú òru ni wọ́n lọ gé orí ẹ̀ ní fọ́n sínsí toró náà ọjọ́ ó ti forí olórí mọ́ mi nínú ẹgbẹ́ òun náà ti lo orí olórí nígbàtà lómi kú wọ́n ọjọ́ pín pàtì nínú mítìn ni wọ́n máa pín tí ẹni wọ́n wá wò pé alájì ní pé kíríkà wọ́n padà lọ mọ́ mórí wọn lẹ́yìn tẹ́yìn ẹ̀ ní mọ̀mọ́ ìmáàmù ni ẹ̀rí orí lọ lọ́tọ̀ sí gbogbo ẹ̀ máa lọ lọ́tọ̀ àbẹ́ni tó rí nǹkan sínú mọ́sálásí ọlọ́run àbáwọn tó ń fo ògùn gbalẹ̀ onílẹ̀ oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ àbáwọn tó ń wá ayé ní túláàsì àfà nǹkan tó náà ò bá ní kó jẹ́ ò lè jẹ́ o nǹkan tó náà bá ní kíyàn jẹ́ nìyàn máa jẹ́ àfi ká máa bẹ lọ́hùn
à ń dáná adùn ni pé àdúrà lè yí kádàrá, èmi ò sọ pé àdúrà ò lè yí, àmọ́ jẹ́ kí ìgbàgbọ́ ẹ súnmọ́ lórí àdúrà yí kádàrá tó wà lọ́kàn èmi àti ẹ̀yẹn. Jẹ́ kí ìgbàgbọ́ ẹ jẹ́ kó súnmọ́ lórí ẹ̀, kó dẹ̀ máa ṣiṣẹ́ takuntakun lórí ẹ̀. Torí ẹni bí lè pé àdúrà tó máa rẹ̀ pé bí 40 wọn àìsàn wa múra wọn máa bẹ lóhùn kí bí kádàrá lè yí padà. Because ọlọ́ba sọ̀rọ̀ pé nípa kádàrá yóò máa sọ pé a ti kọ́ kálàmúdẹ̀ ti gbẹ kò sọ̀rọ̀. Gbogbo nǹkan tó bá dẹ̀ ti kọ́ nínú oyún kò sí nǹkan tó lè ní kó máa happen. Mo dẹ̀ ti ka mẹ́rẹ̀ẹ̀rin fún ẹ bí olórí ibú ni ẹni bí olórí ire ni inú oyún ló ti kọ́ o. Ẹgbẹ́ olórí ibú àti olórí ire yẹn nínú ẹni tó ń ṣòfófó inú méjì ẹ ló wà o. Iṣẹ́ tó máa ṣe jẹun ẹ̀mí gúngùn tó lọ ń lo gbẹ́kúdè ẹ̀mí ẹ inú oyún ló ti kọ́ iye ọdún tó máa lò láyé. Bóyá ó máa jẹ́ èèyàn nínú ayé inú oyún ni, bóyá ó máa jó lórí ibú ni àbó lórí ire ni inú oyún ni. Ọlọ́run bá dẹ̀ sọ pé gbogbo nǹkan mẹ́rẹ̀ẹ̀rin táwọn màláíkà bá ti kọ́ tán kò sí nǹkan tó lè ní kí nǹkan yẹn má ṣẹlẹ̀. Òun wà lè látò lè kọ́ dírí. Ọlọ́run fẹ́ràn wa náà ni torí wò pé òun náà lọ́ba alágbára. Ṣé bọ́n ṣe wá fún wálé láti kọ́ dírí ṣe wa bọ́n ṣe ń jí lóru ló ṣe ń jí pẹ̀lú àbòsí tó ń ṣe kiri tó ń sọ pé ọmọ ìlú ẹ ò mọ̀ rí pé nìkan súnmọ́ ìjọ ọmọ ìlú ẹ lọ. Ṣé òun nìyẹn? Àbẹ́ni tó ń gbé fọ́tò ṣé òsíwájú nígbà tó ń bẹ lọ́hùn tó ń sàtẹ̀sùbà àrìndìn ó gbé fọ́tò àfáà síwájú, fọ́tò ànábì gan ò lè gbé síwájú. Àfáà ló ń pè ní òkè káfà yẹn ó fẹ́ sọ pé yíyọ̀ ìyá kìnnìkan wábùtẹ̀ gí ilé ìlè wá sí látà ó fẹ́ bàbá ẹ̀ ṣàkàsọ̀ ọlọ́sọ̀dọ̀ Ọlọ́run. Ṣáfà ẹ̀ sọ fún ẹ pé òun wà bẹ́ẹ̀ dáadáa láyọ̀ àtàláfíà. Wọ́n sì ìkẹ́ àtìgẹ̀ ni wọ́n máa ń tọrọ fún òkú bó ṣe òkú tó nú ayé. Ó sì lè sọ pé kọ́lọ̀ ń wọlá pẹ́rẹ́ǹtì ẹ kí pẹ́rẹ́ǹtì ẹ kó sẹ́ bọ́gan ó sì lè wo torí ìwọ bíbí yẹn Ọlọ́run máa yọ ń bẹ̀ ó máa jẹ̀yà pé ó ṣe Ọlọ́run ó sì lè sọ Ọlọ́run wọ láwọn òbí mi méjèèjì ṣàánú mi ó tẹ̀ tún ilé sọ yẹn. Àmọ́ pé àfáà ṣe ewu kan mi sọ pé kò sáwọn ẹni Ọlọ́run a ní ẹni tó bá ti kú bó ṣe wù kó tó ìkẹ́ àtìgẹ̀ ni kẹ́ máa tọrọ fún. Kí ni kí ló ní kó dárúkọ ẹnìyẹn ni Ọlọ́run ní dárúkọ mi mo free bèrè anytime mo ń gbọ́. Kí wá ní kẹ́lómi gbé fọ́tò síwájú gbé fọ́tò bàbá kan gbé fọ́tò kíní kan ó ń dé ara láàmú ni. Kò yẹ àwa ò rẹ̀ tako Súfí àtakò súnà àtàgírí pure lèmi kò yẹ pure lèmi pure àwa ò kàn ní mú ìdọ̀tí mọ́ Ọlọ́run. Àwọn nǹkan tí ò bá dẹ̀ dá nínú láìfù àwa ń dánù. So tó bá wò pé ẹ̀rù tẹ̀ máa ń bà wá tẹ́lẹ̀ pé ó ń da ogbó ẹ̀nu ń ṣe kíníkan Ọlọ́run làwa gbójúlé o wàláì tó bá lọ rò lásán wo wọn ò ní rí ẹ mọ́nú ayé o. Ọlọ́run á ní kúlíyà ìbàdí àmọ́ pè yín alẹ́ zina yìí tó yẹ pé aṣírafu aláwọn fún sí látẹ̀kì nẹ́tùmíra mọ́tìláì gbogbo condition tẹ́ bá ò ká wà àárí jẹ́ ní àrímú ni látẹ̀kì nẹ́tùmíra mọ́tìláì Ọlọ́run bá ló sọ kódà àwọn bàbá wa ń gbà kan wọ́n máa ní ká lọ máa ibi tí mo dárúkọ yìí a lọ máa ń kọ́ tá máa kọ́ tó pọ̀ wọ́n á ní ká kọ́ látẹ̀kì nẹ́tùmíra mọ́tìláì látẹ̀kì nẹ́tùmíra mọ́tìláì tá máa tó máa pọ̀ tó máa fọ́ tó máa mú o lè ká sómi Ọlọ́run ni ẹ má sọ̀rọ̀ tínú nípa ìkẹ́ ìmì Ọlọ́run ṣé kò tó kọ sómi kò ṣe mu látẹ̀kì nẹ́tùmíra mọ́tìláì ẹ má sọ̀rọ̀ tínú nípa ìkẹ́ ìmì Ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀. Don't lose hope ló sọ fún ẹ̀yẹn ìwọ tó ti lose hope tó ti wò pé wọ́n ṣẹ̀fẹ̀ gbé lọ sí ọ̀dọ̀ àfá babaláwo kan Ògúnjìmí kan kìnnìkan àbí ẹ fẹ́ lọ sí ilé Ọlọ́ṣun kan àbí ẹ fẹ́ lọ ṣe nǹkan kan tó ti rò pín àbí o ti wá ṣe ogun ẹ̀ tó ti jẹ̀jà pọ̀ ti ṣe ogun o ti wá pé owó ni òde yìí ẹni tí mo ní kó kú ni kò kú yìí ìgbésẹ̀ ti dé dẹ́n ṣọ́lọ́run lè dárí jẹ́ o ti lo ààfin Aláàfin wọn lè káyà ààfin tó ti lò mọ́ wọn lè ká orí òkú ti wọ 100 àwọn alábùké wọn lè ka wọn wá jókòó gbogbo ẹ náà kò wá jẹ́ nǹkan kan orí nǹkan kò wá jókòó báyìí pé owó ni òde yìí ẹ̀ṣẹ̀ ló tún wà lọ́rùn ẹ̀yìn nígbà bí bàbá yẹn ṣe sọ bí bàbá yẹn àfánà bàbá yẹn sọ yẹn tó fi ń sọ̀rọ̀ pé aráàmù àti ó ní alimáàlù yà ń fádù ogbó owó tó wù kó ní kò bá jẹ́ lẹ́jìtì owó ó ló máa tán Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o owó tó jẹ́ lẹ́jìtì tẹ́pọ̀lọ́run ló fún ẹ ó máa tán ilé tẹ́pọ̀lọ́run ló kọ́ fún ẹ ó máa tán èyí tó kọ́ pẹ̀lú àrámù owó tó ń ná fáwọn èèyàn pẹ̀lú àrámù tẹ́pọ̀ owó fẹ́ẹ̀kì ni owó ẹ̀jẹ̀ ni ó máa tán owó àríjẹ́ tó wọ́n fún ẹ alimọ́lù yà fádù ó máa tán ìlú wa àrámù èyí tó fi ọ̀nà àrámù èyí tó fọ́nà mọ̀náfìkì ipò tó fi bèrè fẹ́ wà
àbòsí tó ń ṣe tó fi kọ́rọ̀ jọ ìlú aramu ọlọ́ni gbogbo ẹ̀ ló máa tán yẹ́ ọmọ wa tẹ́bù kọ́ fi gáde hazakun ọlọ́ni but ẹ̀ṣẹ̀ ẹ̀ máa wà lọ́rùn ẹ̀ àbùké ẹ̀ṣẹ̀ ẹ̀ wà lọ́rùn ẹ̀ orí òkú tó lọ́ ń wú tó lọ́ ń rà ẹ̀ṣẹ̀ ẹ̀ wà lọ́rùn ẹ̀ ọmọ tuntun ẹ̀ṣẹ̀ ẹ̀ wà lọ́rùn ẹ̀ gbogbo nǹkan wọn ẹ̀ṣẹ̀ wà lọ́rùn ẹ̀ àfáàní pé mi àti lè pè ẹlẹ́ni ọlọ́run o gbọ́ ìwọ tó forí òkú fẹ́ kọ mu ọlọ́run àti lè pè ẹlẹ́ni tòun ó ti lè dẹni ọlọ́run lẹ́zà tẹ̀kí yóò bí mú tẹ̀kí ní ìlàyé àtàyẹ̀ tí ibà ṣàrábù wọ́tọ̀ àmú ó dìgbà tá a bá rí i pé omi tó ń mu sẹ́nu ẹ̀ ó mọ́ oúnjẹ tó ń jẹ sẹ́nu ẹ̀ ó mọ́ ìgbà yẹn la tó lè pè ẹlẹ́ni ọlọ́run ṣé orí bò kí ń ṣe ní ọlọ́run ṣé owó tó ń ná tẹ́ pé orí òkú tó dà sínú ọtí ló mú ló ó ti rí ẹ̀ ọlọ́run ló ti rí definition ẹ̀ so gbogbo ẹ̀ tí wá jì sọ́fìn yẹn tí gbogbo ẹ̀ àti pówó dé ni àti pówó òde ni tẹ́ wá rò pé ẹ ti báyé jẹ́ ti bọ̀ ọ̀run jẹ́ wáyé báyìí ọlọ́run ní látẹ̀kì náà pé ẹ wá rò pé ọlọ́run ò lè forí jì yín mọ́ àti báyé jẹ́ ẹ ti bọ̀ ọ̀run jẹ́ ìnajà mẹ́mọ̀lẹ́ ń lọ ẹ lè ṣoríire mọ́ ẹ ṣáàrùn gbogbo ọlọ́run ní látẹ̀kì náà tún mìíràn mọ́tì láì ẹ má sọ̀rọ̀ tínú nípa ìkẹ́ èmi ọlọ́run ọba torí pé èmi ọlọ́run ọba iná ńlá yaghfiru sunuba jami'a èmi ọlọ́run ọba iná ńlá yaghfiru sunuba jami'an kò sí ẹ̀ṣẹ̀ náà tí mi lè forí jì ẹ̀ innahu huwal ghafurur rahim tí máa forí jì ní tó máa tó wá kẹ́yìn so ẹni tó ń ṣoògùn ẹni tó ń forí balẹ̀ fóṣà ẹni tó ń ṣe kìíní táìmù sí ní ká yí padà ẹ̀ka dó ẹ má ẹ̀ka yí lọ́rùn àti dán mo ti fún ẹ definition ẹ̀ bẹ́ẹ̀ kò yẹ so kọ́lọ́n gbàdúrà wa bisimilayi kúlọ̀ aláwọ̀ fọ́dí látọ̀ sheik alimami al-Busayri ọ̀nà ogun bisimilayi rahmani rahim kúlọ̀ Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad bisimilayi kúlọ̀ aláwọ̀ fún fọ́dí látọ̀ sheik bàbá wa hainu rahma tí ó pé 2 years lánàá tí wọ́n lọ sọ́dọ̀ ọlọ́run bisimilayi kúlọ̀ aláwọ̀ fún bàbá wa fọ́dí látọ̀ sheik abdulkadiri mahamudu imale sise bisimilayi rahmani rahim kúlọ̀ Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad bisimilayi kúlọ̀ aláwọ̀ fún àfáàmì fọ́dí sheik alhaji ismail Òkútagidi bismillahir rahmanir rahim kúlú Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad olùmọ́lọ̀ rò pé ìwọ àfáà ló ti dárúkọ yẹn àfáà tó fàálì fún bátà sáà lébi lẹ́nu tó kọbílá lùkùrá ní nìyẹn ó gẹ́ẹ̀tì bó ṣe wá wà yẹn àgbà ọmọ kéwù bàbá wa àgbárígìdó máa gbà òjá àti yẹ ṣé àgbárígìdó máa gbà ló kọ́ àfáà bí tẹ́mi ń dárúkọ yóò ti bá àfáà bí kí n sọmọdé a lè dá kẹ́kẹ́ máa dárúkọ àwọn èèyàn wa àwọn tó kọ́ wa àwọn tó pẹ́ wọ́n ti pẹ́ àmọ́ wọ́n sí láyé wọn bisimilayi kúlọ̀ aláwọ̀ bisimilayi rahmani rahim kúlọ̀ Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad bisimilayi ìzájà àránṣẹ́ ọlọ́run ọba kó máa bá ìjọba global dahiratu dhikrullah àti gbogbo àwọn ojú tó ń wù wáyányán bisimilayi rahmani rahim ìzájà nasrullahi wal fatih wa ra'aita an-nasa yadkhuluna fi dinillahi afwajan fasabbih bihamdi rabbika wastaghfirhu innahu kana tawwaba ọlọ́run ọba kí àwọn ẹni ọlọ́run tó ráwọn ẹni ọlọ́run ọba wà tí wọ́n ní NAFDAC nọ́mbà ìjọba ọlọ́run ọba dání tí wọ́n padà tí pọ̀ mọ́ ọlọ́run tí wọ́n dúró déédéé pẹ̀lú ọlọ́run ọba déédéé pọ̀ ọlọ́run ọba ríran rí wọn ẹni tí kìí ṣe ẹni ọlọ́run ọba ó mọ̀ fúnra ẹ̀ ẹni tó jẹ́ ẹni ọlọ́run ọba ọlọ́run mọ̀ wọn àwọn náà máa fúra pé mi ṣe àkẹ́bọ̀pọ̀ mọ́ mi ṣe gbá mọ́ mi ṣe ọlọ́run wá ń kí wọn pé allazina yashkuruna Allaha qiyaman wa qu'udan ọlọ́run ọba ní pé kí n tó lè máa gbóòórùn àwọn pé ẹni ọlọ́run tèmi gangan ní àwọn tó jẹ́ ni ọlọ́run ti tèmi ọlọ́run ọba grant wọn yaskuruna Allaha qiyaman wa qu'udan wọ́n máa jí lóru wa qu'udan wọ́n máa jí lọ́sàn wọ́n máa pè mí ọlọ́run ọba lóru wa qu'udan wọ́n máa pè lọ́sàn wọ́n máa pè mí ọlọ́run ọba ní jíjókòó wọ́n máa pè mí ọlọ́run ọba tó bá nàró wọ́n máa pè mí ọlọ́run ọba tó bá dùbúlẹ̀ bóyá lórí káòṣì ni àbí lórí ẹní ni àbí wọ́n rọ̀gbọ̀kú ni wa qu'udan wa ala junubihi wa yatafakkaruna fil khalqi samawati wal ardi rabbana amanna ala hadha batila subhanaka fakina azaban nar oturi ìjọ ẹni ọlọ́run kò ní sọ fún ẹ pé ọmọ àlìjánà ni ẹ kò ti dọ́mọ àlìjánà ṣòro pé àwọn ẹni ọlọ́run sọ yìí tó bá wá pọ̀ náà bá lọ́sàn-án lóru lálẹ́ tí wọ́n pè ní dídìde tí wọ́n pè ní nínàró tí wọ́n pè ní tí wọ́n bá rọ̀gbọ̀kú wọ́n tó fọ́ kẹrù náà fil khalqi samawati wal ardi wọ́n máa rántí pé
wọ́n fẹ́ máa ronú pé ọlọ́run dẹ̀ dá sọ́mọ̀ yìí títóbi ọlọ́run ọlọ́run dálẹ̀ àwọn màláíkà wà sọ́mọ̀ òjò ń rọ̀ láti sọ́mọ̀ ilẹ̀ẹ́lẹ̀ yóò lúrí báwo lọ́lọ́run ṣe ṣe báwo lọ́lọ́run ṣe gbá ọlọ́run láwọn ti tò wọn láwọn ọba àwọn àáfàá tò wọn láwọn ọba tí wọ́n ní NAFDAC nọ́mbà ìjọba òun ọlọ́run ọba dání nǹkan tó máa ṣe nìyẹn wọ́n máa ronú nípa sọ́mọ̀ àtìlẹ̀ tó máa ronú nípa sọ́mọ̀ àtìlẹ̀ yẹn kí ni nǹkan kejì tó máa wá sẹ́kọ̀ọ́ wọn máa sọ pé Rabbana ọlọ́run ọba wa o man alakita azaba batilan subhanaka fakinna azaban nari orí ọlọ́fà kan sọ pé ó máa àlìjọ́ náà ti ṣú ọ̀ fún ẹ àwọn àfáà tó ní NAFDAC nọ́mbà ìjọba ọlọ́run bá dání wọ́n tún máa bẹ lọ́rùn ìgbà jóná wọn ò ní rí gbogbo nǹkan tí wọ́n ṣe síṣẹ́ wọ́n máa sunkún sọ́lọ̀ lọ́rùn ni so àtàkà àwọn àfáà tó ń bẹ láyé àwọn àfáà tó ń bẹ láyé láwọn àgbàlagbà àfáà ọlọ́run ò ní pa yín rẹ́ yányán àwọn ẹni ọlọ́run ọba tó ti lọ tọ́lọ́run ọba mọ̀ wọ́n ọlọ́run ọba ṣàlékún ìkẹ́ fáwọn àfáà ọlá bismillahir rahmanir rahim kúrò Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad gbogbo àtàwọn fídíò yìí kọ́lọ́run bá kó gbàdúrà wa o Allahumma salli ala sayyidina Muhammad alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin èyí tó fi ń ka yìí máa sọ nǹkan tó bá ń fẹ́ síwájú ọlọ́run o suratul fatiha kò sí nǹkan tí ó lè ṣe wájú ọlọ́run salatu ibrahimiyya kò sí nǹkan tí ó lè ṣe wájú ọlọ́run méjèèjì tá a dẹ̀ fi ń parí nìyẹn tẹ́ bá ti ń rí bá ti ń parí bẹ̀ tá ti ń ka bẹ́ẹ̀ máa fọkàn dà níyàn àfitẹ́ pé òun wọlé torí àbòsí ni wala yazidu zalimina illa azara kò ní ṣiṣẹ́ fálábòsí kò ní gbà so ọlọ́run bá sọ àwọn ọ̀rẹ́ sọ ilé pé kéèyàn wo fídíò wa àwọn ọ̀rẹ́ sọ pé kéèyàn wá fún wa lówó àwọn ọ̀sọ́ kéèyàn wá fún wa ní nǹkan tí wọ́n bá fún wa a máa gbà tí wọ́n bá yẹ kí à ń ṣe lé torí tọ́lọ́run tànábì ni à ń ṣe tó bá pélé nìkan kọ́ ló ń gbà lọ́wọ́ wa tó bá gbà lọ́wọ́ wa kó jẹ́ tí ó bá fún wa láyé náà kó fún wa lọ́jọ́ àlùkè àmọ́ is fine à ṣe torí kárí mi fawailul lil musallin allazina an salati zahuna I'm doing my own ó fẹ́ gbé fake life wa mo máa delete ẹ̀ dànù ni alhamdulilayi ọlọ́run gbàdúrà wa ọlọ́run tọ́ wa sójú ọ̀nà máa ká sórí ibú láyé àtàlùkẹ́ àmọ́ orílẹ̀ ayé àtàlùkẹ́ àmọ́ ọlọ́run ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa járe bá ti ṣe járọ̀nà gbégbà bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin amin allahumma salli ala sayidina muhammad wa ala ali sayidina muhammad kama sallaita ala sayidina ibrahima وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد أشهد أن لا إله إلا الله وأدعو لا شريك الله وأشهد أن محمدا عبده ورسوله له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم ربنا اكشف عنا العذاب إنهم مؤمنون ربنا اكشف عنا العذاب إنهم مؤمنون ربنا اكشف عنا العذاب إنهم مؤمنون ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون إنما صلى الله كما صلى آدم لكم من تراب قال له كن فيكون قالت رب أنا يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول له كن فيكون من كان الله يتعس من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون إنما قولنا لشيء إذا أردنا يقول له كن فيكون والذي يحيي ويميت إذا قضى أمرا فإنما يقول له كن فيكون إنما أمره إذا أراد شيئا يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله وأدعو لا شريك الله وأشهد أن محمدا عبده ورسوله له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون آمين 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 كن فيكون آمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين الله جل شريره آمين.